أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم كم من نعمة أنعمت بها علينا قل لك عندها شكرنا، وكم من بلية ابتليتنا بها قل لها عندك صبرنا، فيا من قل عند نعمته شكرنا فلم يحرمنا، ويا من قل عند بليته صبرنا فلم يخذلنا، ويا من يرانا على المعاصي فلم يفضحنا، ويا ذا النعم التي لا تحصى أبدا، ويا ذا المعروف الذي لا ينقطع أبدا. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. سبحان الذي في السماء عرشه، سبحان الذي في الأرض حكمه، سبحان الذي في القبر قضاؤه، سبحان الذي في البحر سبيله، سبحان الذي في النار سلطانه، سبحان الذي في الجنة رحمته، سبحان الذي في القيامة عدله، سبحان الذي رفع السماء، سبحان من بسط الأرض، سبحان الذي لا ملجأ ولا منجا منه إلا إليه، سبحان الله والحمد لله ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. A dá ọpẹ́ fún Ọlọ́run, a kí ọba oníṣọ́, a kí ọba oníkẹ́ tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa, tó dáàbò rẹ̀ bò wá, tó ní a máa ríra wa bá pàdé, ká máa ríra wa gbọ́ ní dédé àkókò yìí. A kí gbogbo mùsùlùmí tí ń wò wá, tí ń gbọ́ wá lọ́kùnrin lóbìnrin. Lẹ́yìn tá a ti tọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún ànábì Muhammadu, lẹ́yìn tá a tọrọ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, lẹ́yìn tá a ti tọrọ fún gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa, gbogbo olóore wa, àánú Ọlọ́run, ajẹ́njẹ́ tó ń rí Ọlọ́run kí ó bá kálukú wa gbé. Àwọn òkú wa tí wọ́n ti lọ nínú àwọn òbí wa, àwọn olóore wa, àwọn alájọṣe wa, Ọlọ́run bá wa kẹ́ wọn níkẹ́ ọ̀run. Gbogbo àwọn alààyè nínú wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn níkẹ́ ayé. Jẹ́ á máa gbúrò ara wa sí dáadáa, ká máa bára wa pàdé lórí ìmánì, ká máa bára wa ṣe lórí ìsìláàmù nínú àlàáfíà, ìfàyàbalẹ̀ àtòrí tó pọ̀. Ọlá la ilaha illallahu, ọlá Muhammadu Rasulullah, ọlá sallallahu alayhi wa sallam. Kéwú tí a máa tọ̀ fúnra wa ní gbogbo ọ̀sẹ̀ ní ìjọ sátidé àbí ìjọ tọ́lọ́run bá tún mú wá, tó bá ní ọ̀rọ̀ wa lọ́rùn nínú ọ̀sẹ̀. Òun náà la tún mú wá lénìí nínú súrátù Hud. Ẹ̀kọ́ Ọlọ́run níbẹ̀ náà là ń kọ́ àti ìkọ́ tán, a sì máa kọ́ lọ ní gbére títí tá a fi fayé lẹ̀. Ọlọ́run jẹ́ aláṣepẹ́ lórí oore. Ibi tá a bá dé, òun ni àyà nọ́mbà 58 ńlá kàgbẹ̀yìn. Ọlọ́run ní watilka adun
جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد أتباع 60 níbi tọ́lọ́run ti ní wa إلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير. èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ lénìí òun níbi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ìtàn àwọn ìjọ Thamud pẹ̀lú anabi Sọ́líhù lẹ́yìn tó ti pìtàn anabi Hud àtàwọn ìjọ rẹ̀ ìjọ Adal Ula ta ti ń ṣàlàyé tàn wọn bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn bọ́lọ́run ṣe gbé anabi Hudu dìde sí wọn bí wọ́n ṣe pe Hudu nírọ́ àti bọ́lọ́run ṣe kẹ́ wọn tó bọ́lọ́run ṣe fún wọn lágbára bó ṣe ṣàánú wọn tó bọ́n ṣe wá ṣàìmoore sọ́lọ́run gbogbo ẹ̀ lásọ fa tọ́lọ́run fi wá pa wọ́n rẹ́ tó fi kó wọn kúrò nílẹ̀ pẹ̀lú atẹ́gùn ó ní adẹ̀rí ẹni sọ̀rísọ̀rí ní àtìyà atẹ́gùn la dẹ sí wọn ọlọ́run fa atẹ́gùn pa wọ́n rẹ́ atẹ́gùn tó lágbára atẹ́gùn tí ń pariwo atẹ́gùn tó bá ìbínú ọlọ́run dé ọlọ́run má bínú sí wa anabi sallallahu alayhi wa sallam ìyẹn ló fà tí atẹ́gùn bá fẹ́ tátẹ́gùn bá ń fẹ́ lọ tágbára rẹ̀ bá tó bá ti kọjá atẹ́gùn ìfarabalẹ̀ àbátẹ́gùn tí kẹ́ ẹ máa fẹ́ nọ́mà yìí pé atẹ́gùn bẹ́ẹ̀ ń ta ìjẹ́ ń gba atẹ́gùn tó ti ń di pé atẹ́gùn eléyìí lágbára kí ló fẹ́ ṣẹlẹ̀ ìyàwó Aisha ni ó rìpọ́tù anabi sallallahu alayhi wa sallam pé àdúrà kan bẹ́ẹ̀ tá anabi máa ṣe ó ní Allahumma inni as'aluka khayraha wa khayra ma fiha wa khayra ma ursilat bihi wa a'udhu bika min sharriha wa sharri ma fiha wa sharri ma ursilat bihi. Nkwe anabi sallallahu alayhi wa sallam yóò máa ṣàdúà tátẹ́gùn bá ti ń fẹ́ tọ́wọ́ rẹ̀ bá lágbára pé Allahumma Ọlọ́run ọba o inni as'aluka khayraha oore tí ń bẹ ń bí atẹ́gùn yìí ni ó jẹ́ tèmi atẹ́gùn a máa bá oore dé a sì máa bá ìbínú Ọlọ́run ọba dé ṣe mọ̀ pé ìtó dé fáwọn ọjọ́ anabi Hudu náà àwọn ọjọ́ Adal Ula nígbà tátẹ́gùn yẹn fẹ́ tẹ́sùjó rẹ̀ ṣú inú wọn dùn ara wọn yá oore wọn pè é ìdùnnú wọn pè oríire wọn pè ayọ̀ ni wọn pè wọn dùnra wọn nú wọn ké síra wọn pé hada aridun mumtiruna òjò ti fẹ́ rọ̀ ó ṣe mọ̀ pé wọ́n ti ń wá òjò gẹ́gẹ́ bá a ṣe pa á nítàn wọn ò rójò bọ́n ṣe wá rí ẹ̀sùjò tán rí atẹ́gùn tí ń bọ̀ tí ń fẹ́ inú wọn dùn pé báríkà ìyá alágbájá yìí náà kó ké síta ẹ̀ pọ́n mi wọ́n ń pera wọn inú wọn dùn ara wọn yá tí wọ́n mọ̀ pé ànábì wọn sọ fún wọn pé hada mustajaltum bihi ìyà ló dé yìí kì í ṣe ìkẹ́ ẹ lójú ni ẹ rí náà ní báwa náà ti máa ka nǹkan kún ìkẹ́ nígbà míì nígbà tá a bá rówó làbà ṣe bí ìkẹ́ ni bóyá owó òun ló fẹ́ ṣe sábà bí ìparun wa nígbà tá a bá ra mọ́tò a máa yọ̀ a máa dunnú bóyá mọ́tò ni ìní ó ṣe sábà bí tẹ́lómi ò fi jóná bóyá nú mọ́tò ni ó jóná sí mọ́tò ọ̀hún ló ti kó ra àwọn tínú rẹ̀ ń dùn títí ń pé yóò tún máa fẹ̀sùn kàn yín pé mo ra mọ́tò ẹ̀ kí mi ẹ̀yin náà máa sọ pé ọ̀ra mọ́tò ọ̀wẹ́ fún wa tí ó mọ̀ pé ní tí ó ṣe sábà bí ìparun ọ̀hún lòún ra wọn ẹlòmí ọkọlé inú rẹ̀ ó dùn pé mo kọ́lé mò ń ṣe nǹkan ayọ̀ mò ń ṣe nǹkan orí àmọ́ orí la pé ó dijọ́ tí n ti ń bẹ lẹ́yìn rẹ̀ tó bá hàn sí wa ká tó mọ̀ pé àṣé kìí ṣoore ẹlòmí ó bímọ kódà yóò padà kábàámọ̀ pé òun bímọ láyé yóò kábàámọ̀ pé òun bímọ láyé yóò sọ pé ọlọ́run ọba yìí sì wá yà mí lágàn tọrọ ọmọ tí ó ìdójútì ayérayé ọmọ tí ó dójútì ló bí
ọmọ tí ò ní ṣe gbé yẹn gan láwùjọ ní òbí oore sì ni ó pè níjọ́ tó bá bí a kì í mọ̀ bátẹ́gùn ní ṣe fẹ́ sáwọn ìjọ anabi Hudu alayhi salatu wassalam oore làwọn náà kọ́kọ́ pè lọ́wọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ń pè hada àárídùn mumtiru náà tátẹ́gùn bá tí wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ anabi ó tètè kí àdúrà mọ́lẹ̀ sallallahu alayhi wa sallam ń pé allahumma inni as'aluka khayraha ọlọ́run ọba o mo béèrè lọ́wọ́ rẹ kó fún mi ní oore tí ń bẹ ń bí atẹ́gùn yìí oore bẹ̀ ní ọjọ́ jẹ́ tèmi má jẹ́ ìbínú bí ó jẹ́ tèmi torọ́ lọ́n ti fa atẹ́gùn pa àwọn kan rẹ́ wa khayra ma fiha wa a'udhu bika min sharri wa khayra ma ursilat bihi wa a'udhu bika min sharriha gbogbo aburú tí bá ń bẹ ń bí atẹ́gùn yìí ọlọ́run má ṣe gbé jìnnà sí mi aburú tí bá ń bá atẹ́gùn rìn kó má jẹ́ tèmi kó má jẹ́ tọmọ mi kó má jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kó má jẹ́ tàwọn aya wa náà wa a'udhu bika min sharriha wa sharri ma fiha wa sharri ma ursilat bihi bá nàbí ṣe máa ṣe ládùúánù ìyá wa Aisha ní òun wá béèrè sábàbí rẹ̀ lọ́wọ́ ànábì lànábì wá pìtàn fún un pé àṣebá atẹ́gùn lọ́lọ́run fi pa àwọn ìjọ ànábì Hudu àwọn adàlù lárẹ́ lódò bá bá tẹ́lá atẹ́gùn ká bẹ́ lọ́n mọ̀nà kó o rè bẹ́ẹ̀ ó lè jẹ́ tiwa ká burú bẹ́ẹ̀ ó má ṣe wá. a ti pìtàn àwọn ìjọ adàlù láfúnra wa níwọ̀nba bí a ṣe rí nínú suratu Hud ọlọ́run tó wá tẹ̀síwájú nù tàn ṣó fẹ́ ká máa mú ẹ̀kọ́ ó fẹ́ ká máa múyè níbi gbogbo àwọn àtàwọn yìí ni kò pa fún wa nítorí eré kè kò pa fún wa nítorí ká lè mọ káàkiri fọ́ọ̀nù bẹ́ẹ̀ pé nígbà tá a bá rí fíìmù wò ẹja máa gbọ́ tán alukur'an ó fẹ́ fi dá nàbì àti gbogbo àwa tá nàbì ń jíṣẹ́ alukur'an fún ó fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ lọ́hùn ká lè mọrú àrà tóun ti dárí gbogbo ẹni tó bá fẹ́ ṣe lọ́hùn tí wọ́n bá ń sọ fún pé jáwọ́ nbí tó ń ṣe èyí tó bá ń la gidi kó lè mọrú ọba tó ń ṣe tó ń ṣàyà àkókò nàkísí kó lè mọ bó ti tó bó ti burú tó kí làwọn nǹkan tó ti dánwò rí sáwọn tó ṣàgídí bíi tiẹ̀ rí ṣáájú nínú ẹ̀ṣẹ̀ wá dúdúdú ẹ̀yẹ̀wò kó lè mọ tọ́ṣẹ̀ ọ̀tẹ̀sán mọ́ ẹ̀ṣẹ̀ rẹ ni ọ̀tẹ̀síwájú bí ẹ̀ṣẹ̀ ni àbọ̀ dádúró kó lè mọ̀ ìyẹn ó mú àríkọ́ṣe níbi ìtàn ìyẹn ó sì mú àríkọ́gbọ́n níbi ìtàn ẹni bá ń ka ìtàn àwọn tó ṣáájú rẹ̀ ó ń àdì experience life wọn ó ń àdì ẹ̀mọ́ tiẹ̀ yóò jẹ́ kó lè mọ núrò yóò sì jẹ́ ó lè máa yí gbé jẹgbẹ́ rẹ lọ ọmọ wà á tarikha man qablahu ẹni tó bá létí tí máa fi gbọ́ ìtàn àwọn tó ṣáájú adafa a'maran ila umrihi èèyàn fi éèjì àwọn tó ti ṣáájú nǹkan tiẹ̀ ní experience wọn tó ná wọn lówó tó ná wọn ní wàhálà kódà tó cost ẹlòmíì ní life ẹ̀ kó tó lè mọ̀ pé kò yẹ kó wọn máa ṣe báyìí ìwọ gbọ́ nínú tàn ọ́ dẹ̀ adìẹ mọ́nú experience tiẹ̀. Ọlọ́run ní wa ila Thamuda akhahum salihan gbogbo tàn yìí tí wàá jẹ́ sùúrù fún anabi sallallahu alayhi wa sallam pé tán bá ń pè ọ̀rọ̀ irọ́ tán ń pè ọ̀nirọ́ tán ló tán ń pè ọ̀n wèrè tán bú ọ tí wọ́n fòrò ẹ̀mí rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì tó ṣáájú náà rí má kanra má bínú ṣe sùúrù gbogbo tàn yìí bí ṣe ń jẹ́ ṣe sùúrù fáwọn ànábì yìí sì ti ń jẹ́ ẹ̀kọ́ àtàríwòye fún gbogbo ẹlẹ́ṣẹ̀ gbogbo wa pátápátá láti mọ irú ìwà wo ni ìwà Ọlọ́run ìyẹn mọ̀ gbọ́ Ọlọ́run ọba tí ń sìn yé ni tíyàn bá mọ̀ èèyàn lè rí ìsìn tíyàn bá mọ Ọlọ́run ọba torí tí èṣe tiẹ̀ ni yóò mọ̀ fi bá a lò ọ̀rọ̀ tí èṣe tiẹ̀ nìyàn mọ̀ sọ sí nígbà tẹ́ ẹ̀ mọ̀ ẹni tẹ́ ẹ̀ bá ti mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ti ń dùn mọ́ tẹ́ ẹ̀ mọ̀ ti kí tí mọ̀ bínú tẹ́ ẹ̀ mọ̀ ti mọ̀ yọ́nú sí ẹ̀ mọ̀ àsìkò tínú rẹ̀ mọ̀ dùn ẹ̀ mọ̀ tí ẹ lè ṣe tí ó fi bínú sí yín ẹ̀ mọ̀ ṣẹ́ ẹ̀ nímọ̀ ìgbà tẹ́ ẹ̀ mọ̀ ṣẹ́ àmọ́ ìgbà tẹ́ ẹ bá ń gbé táwọn tó ṣáájú yẹ̀wò àtirú àrà tọ́lọ́run ti dá ṣáájú fún wọn rí ẹ mọ̀ pé ó dàbí pé tíyàn bá ṣe nǹkan báyìí ó dàbí pé mo bí Ọlọ́run ọba nù ẹ wá rí pẹ́sùn tọ́lọ́run fi nǹkan gbogbo wọn tá à ń pìtàn wọn bọ̀ wá náà ní ẹbọ kò sẹ́ṣẹ̀ tó bí Ọlọ́run ọba nù tó Ọlọ́run bá tún gbé anabi Sọ́líhù náà dìde lẹ́yìn tí ó ti pa jọ Adàlùlá ìjọ anabi Hud tó ti pa wọ́n rẹ́ ìgbátúregbè ó tún di pé wáàsí tí Ọlọ́run ṣe fún aráyé látara àwọn Adàlùlá àwọn aráyé tún ti gbàgbé àsìkò ti pẹ́ wọ́n tún padà sídìí ẹbọ wọ́n tún padà sídìí ìjọsìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìjọ anabi Sọ́líhù ìyẹn ìjọ Sámúdáwá Ọlọ́run ní wa ila Thamuda akhahum saliha àwa gbé anabi Sọ́líhù agbé dìde sáwọn ìjọ Thamud ọmọ ìyá wọn la gbé dìde sí wọn ẹ̀rí ọmọ ìyá lọ́lọ́run pa anabi Sọ́líhù fún wọn wọ́n sì jẹ́ kèfèrí ìyẹn ṣe pé kèfèrí lọ́mọ ìyá mùsùlùmí ẹ̀gbọ́n nǹkan ó sọ bẹ́ẹ̀ bí titan anabi Hudu ta kàṣáájú náà akhahum ló pa anabi Hudu náà agbé dìde sí àwọn ìjọ Thamudawa ìjọ Thamud akhahum salihan ọmọ ìyá wọn Sọ́líhù la gbé dìde so ìyẹn ṣe wá pé kèfèrí lọ́mọ ìyá yẹn pé ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá dó ẹlẹ́bọ kí yẹn máa ní àbúrọ́dà kí yẹn máa pè ní sísítà kí yẹn máa pè lọ́mọ ìyá bẹ́ẹ̀ ni ìjọmọ ìyá ó póríṣiríṣi
ìjọmọ ẹ̀yà ká sọ pé tẹbí tará ẹbí kan náà ni wá kódà bá àti ẹjọ́ ṣẹ̀sìn kan náà ìjọmọ ẹ̀yà dà wá papọ̀ torí ẹbí apàdé lọ́dọ̀ bàbá apàdé lọ́dọ̀ bàbá bàbá apàdé lọ́dọ̀ bàbá 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 ibì kan láti pàdé tá a fi ń jọ ń tan mára wa tá a fi dọmọ ẹ̀yà ara wa ìjọmọ ẹ̀yà kan nù ẹ̀jẹ̀ ló dà wá papọ̀ ìjọmọ ẹ̀yà sì lè wà nígbà míì tí ò ní jẹ́jẹ́ ní ó dà ní papọ̀ tó jẹ́ sí pé ẹ̀sìn ni ó sọ ní dọmọ ẹ̀yà ìjọmọ ẹ̀yà ẹ̀sìn ìjọmọ ẹ̀yà ẹ̀sìn pé Islam ló dà wá papọ̀ mi ò kúkú mọ̀ rí Haúsá ni Yorùbá lèmi àtàn àmọ́ nígbà tó ti jẹ́ mùsùlùmí tó ti ṣe sàlámù alaykum àmì pé brọ́dà wa ni ọmọ ìyá wa ni òyìn ló tóbi jù nù ọ̀nà gbogbo tí ń jọmọ ẹ̀yà torí ń jọ́ tí gbogbo tí ń jọmọ ẹ̀yà bá gé pátápátá ẹyọ kan tí ó kù náà nù Ọlọ́run ní al-akhillahu ba'duhum al-akhillahu yawma idhin ba'duhum li ba'din adu àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ gbogbo ẹbí taratara pé iye kan mi ní ẹbí mi ní àná mi ní gbogbo ògì kò ní sí relationship mọ́ illa al-muttaqin àwọn olùbẹ̀rù Ọlọ́run nìkan ni ó kù lọ́rẹ̀ ara wọn kò ní ṣẹ́bí mọ́ gbogbo ẹbí ọkọ tí kódà relationship fatherhood bàbá sọmọ kò ní sí mọ́ tó bá dijọ́ àkèyàmọ́ relationship motherhood pé màmá ni mo jẹ́ sí màmá ló jẹ́ sí mi kò ní sí mọ́ tó bá dijọ́ àkèyàmọ́ ọmọ ló jẹ́ sí mi kò ní sí mọ́ ní tí ó kù ní pé ẹ̀sìn dà wá papọ̀ oríire dà wá papọ̀ àlìjẹ́nà dà wá papọ̀ ọlọ́mọṣàṣewá lọ́mọ àlìjẹ́nà ìjọmọ ìyá tó wá sì kẹta wá ní ìjọmọ ìyá pé gbogbo àpàdé lọ́dọ̀ anabi Adam alayhi salatu wassalam pé gbogbo àjọ ń jọmọ Adam àjọ jẹ́ abara àjọ jẹ́ abara èèyàn ní èèyàn ní mi ò bá àjọ òyìnbó nípò tí a ti ẹ̀jẹ̀ èèyàn tó mi lókè mi lọlẹ̀ tí ìṣẹ̀ranko yẹn ọlẹ́tọ̀ tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ọlẹ́tọ̀ tí wọn náà fẹ́ gbà ní ọwọ́ tèmi náà ìjọmọ ìyá tọ́lọ̀ wá fi anabi Sọ́líhù tó fi tì sọ́dọ̀ àwọn ìjọ Sàmúdù yìí àti anabi Hud tó fi wọ́n tì sọ́dọ̀ Ádàlù láyìí ìjọmọ ìyá ẹbí ìjọmọ ìyá anabi Ádámù pé ọmọ ènìyàn jọ ní gbogbo yín bákan náà ẹbí ìran kan náà tún nìyí kìí ṣe ìjọmọ ìyá ẹ̀sìn Ọlọ́run wa ni a gbé Sọ́líhù dìde tí ń jọmọ ìyá wọn a gbé dìde sí wọn pé lọ́ọ́ kìlọ̀ fún wọn ẹbọ tí wọ́n ń ṣe yìí kò dùn mọ́ Ọlọ́run ọba ṣé wọ́n ti gbàgbé tọ́lọ́run fi àrà tọ́lọ́run fi àwọn ìjọ Ádàlùlá tá a parẹ́ ń jó ní iṣẹ́ ti gbàgbé ni ọ̀dà tán bá gbàgbé ti Ádàlùlá tí wọn ò tún rántí tànàbì Núhù ni alayhi salatu wassalam tí ń jẹ́ bàbá fún gbogbo yín tá a pa gbogbo ìjọ rẹ̀ náà rẹ̀ ṣe bára rẹ̀ lẹ́ti sẹ̀ tí wọn ò rántí ni tí wọ́n ti yá àgbàgbé náà nù. qala ya qawmi ubudullaha nígbà tí ó jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ ó náà yín èèyàn mi ubudullaha Ọlọ́run ní kẹ́ ẹ máa sìn ẹyẹ gbójúlò nǹkan mi lẹ́yìn Ọlọ́run mọ́ orò lé ní bá ṣe báwọn bàbá wa tẹ́ ń ṣe nìyẹn àlè pàtì ẹyẹ gbójúlò nǹkan mi lẹ́yìn Ọlọ́run gbogbo tó bá ti jẹ́ lẹ́yìn Ọlọ́run asán ni nǹkan ọ̀hún àìsí ló bẹ̀rẹ̀ nǹkan ọ̀hún àìsí ni ó padà parí ẹ̀ gbogbo tó bá ti yẹ lẹ́yìn Ọlọ́run ọba kò lè dádúró òun náà fara ti nǹkan míì ni kò sí ní tí ò fara tọ́ lọ́hùn àti ń tọ́ tẹ́ lọ́rùn kó wọn fara tọ́ lọ́hùn àtẹni tí ò tẹ́ lọ́rùn kó wọn fara tọ́ lọ́hùn tọ́ à ń wà kára hàn gbogbo wa la ní kìyàdù fọlọ́hùn tó ra àlìdá ayé ṣe àlìdá kankan ṣe lẹ́yìn Ọlọ́run àwọn tó rò pé wọ́n lágbára ń pé àwọn náà ń bẹ láyè tiwọn wọ́n tóbi láyè tiwọn lẹ́yìn Ọlọ́run ọba yẹn tọ́lọ́run bá dá atẹ́gùn tí ń fẹ́ tí gbogbo wa ń fẹ́ símú yìí tá a fi ń mí lókè tá a fi ń mí lọlẹ̀ tọ́lọ́run bá di atẹ́gùn mú tí ò fẹ́ mọ́ láyé àtàjẹ́ àtòṣù àti gbogbo alágbára ayé ní òkùnkùn lápárẹ́lẹ̀ kan náà àjẹ́ dìpẹ́ǹdì lórí atẹ́gùn òun náà ń fa atẹ́gùn Ọlọ́run ọba símú ó dìpẹ́ǹdì lórí omi tọ́lọ́run ọba dá òun náà mú mi Ọlọ́run ọba tí ó bá rómi kò lè live ewé àtegbò tó ń pé àfi tí ó bá séwé mọ́ àfi tí ó bá ségbò mọ́ gbogbo wọn náà dìpẹ́ǹdì lórí ẹ̀dá mi tọ́lọ́run dá ni kí ni ń jẹ́wé àtegbò tójú ò bá rọ̀ bóòlù òjò ṣe rọ̀ tọ́lọ́run ọba rọ̀ ṣètì wá rí i pé gbogbo apápátá padà sọ́dọ̀ Ọlọ́run ọba náà ni èèyàn ò tí ì gbẹ̀yìn ò tí ì máa yé gbé níjọ́ tíyẹn bá ń rò pé ète kan àtọgbọ́n kan nìyẹn máa fi gbé ayé pé àyìn ẹ̀ máa yé gbé ayé àkàmàrà gbogbo orú àwọn àṣà bẹ́ẹ̀ gbogbo orú àwọn ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìyẹn fi wàhálà kún wàhálà rẹ̀ ni o kò ní jẹ́ gbádùn Ọlọ́run ayé ọ̀hún náà tó wá ní gbádùn ẹ̀. Ọlọ́run ní kànábì Sọ́líhù alayhi salatu wassalam kó lọ jíṣẹ́ fáwọn ọjọ́ Thamud tí wọ́n ń ṣẹbọ tán lóòṣà lóríṣiríṣi ṣe ìyẹn ubudullah Ọlọ́run ní ẹ̀ bá já mọ́ sìn ẹyẹ sìn òòṣà mọ́ ma lakum min ilahin ghayruhu ó tún wá emphasize pé reason tí mo fi ní ẹ̀sìn Ọlọ́run ọba ní pé ẹ̀yin náà gbé yẹ̀wò kò sẹ́ni tí ó yẹ ní sísìn tó tayọ Ọlọ́run ọba kò sẹ́ni tó ṣoore pàápín fún yín tó tayọ Ọlọ́run ọba huwa ansha'akum minal ard ẹni tó dá yín láti ilẹ̀ ẹni tó mú yín jáde látara ìsìn kankan wọn ni mo ní ẹ wá sìn ẹ dákun sóògùn ló dá wa ṣé gbogbo ń tá a fẹ́ sìn lẹ́yìn Ọlọ́run gbogbo òṣàlẹ̀ Yorùbá pápátá tí wọ́n máa ń sìn ní pé Ọya tí ń jẹ́ omi
ẹ dákun Ọya tí wọ́n ní òun ló domi àti Ṣàngó tán pè lọ́kọ rẹ̀ tó tán lóun lọ́lọ́run ná ìyẹn pé gbogbo ohun tí ń jẹ́ iná láyé òun lọ́lọ́run gbágbára rẹ̀ fún àti Ògún tí wọ́n lọ́lọ́run ti deliver gbogbo agbára wọ́n ṣe pé agbára irin wọ́n ti gbé lógun lọ́wọ́ gbogbo wọn náà pátápátá huwa ansha'akum minal ardi ṣe bá inú ilẹ̀ lọ́lọ́run ti mú gbogbo wa jáde àìsí lọ́bẹ̀rẹ̀ gbogbo wọn ṣebíjọ́ kan wọ́n bí Ògún sáyé ẹni tá a pè lógún nílẹ̀ Yorùbá èèyàn bíi tiwa náà níjọ́ kan wọ́n bí kún tó bí sáyé bò ni wọ́n ṣe mójútó irin kí ni ń jẹ́ nìkan tó bí tóun ló mú irin wá huwa ansha'akum minal ardi Ọlọ́run ní èmi mo dá gbogbo yín bẹ́ẹ̀ jí pọ̀ tó yìí látara ilẹ̀ ńlẹ̀ mo ti dá yín ó dá bàbá wa látara ilẹ̀ torí ẹlòmíì òun kà mí ò wá láti ilẹ̀ ara ìyá mi àti bàbá mi mo ti wá ntọ́lọ́run sọ fún wa ni pé mo dá gbogbo yín látara ànábì ádámà àbí ara ta ni gbogbo wa ti wá ànábì ádámà àti Háwáù níbo wá lọ́lọ́run ti dá àwọn méjèèjì ó dá wọn láti inú ilẹ̀ bí iyẹ̀pẹ̀ lọ́lọ́run ti dá wọn. àwọn tẹ̀fsírì kan sì ní fẹ́ni tí ń bá ń ṣe iyèméjì náà ti ń sọ pé ànábì ádámà àsìkò rẹ̀ jìn sí tiwa ṣẹ́rí bí àtọ̀ tí ó ti wá ti látara bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òun náà huwa ansha'akum minal ardi inú ilẹ̀ náà ni ó ti ń bọ̀ wá direct òun náà nítorí àtọ̀ tó wá látara bàbá rẹ̀ tó fi sára ìyá rẹ̀ nígbà tí wọ́n fẹ́ prósẹ́sì bíbí rẹ̀ kí ni mọ̀ bí àtọ̀ ńbọ̀là kí ló fọmúlétì tó di àtọ̀ ṣe bá rẹ̀ ẹ̀jẹ̀ làtọ̀ ti ń wá àtọ̀ tí ń dọmọ ara ẹ̀jẹ̀ lòun ti ń wá ẹ̀jẹ̀ fún rẹ̀ náà kí ni ń bí ẹ̀jẹ̀ agria àwọn nǹkan tá a bá ń jẹ oúnjẹ tá a jẹ sára ló bí ẹ̀jẹ̀ ní bí ẹ̀jẹ̀ sí wa lára àwọn oúnjẹ wo làá wá ń jẹ ń bo lóúnjẹ tí ń wá inú ilẹ̀ lóúnjẹ tí ń wá kò bá jẹ́ ẹranko la jẹ àbí kó sì jẹ́ nǹkan bí ewéko àbí gbogbo ń tá a mú nínú ilẹ̀ pátápátá bí èso gbogbo ẹ̀ pátápátá inú ilẹ̀ náà lọ padà sí ẹranko ọ̀hún náà kò sí ti ń jẹ tọ́ta yọ nǹkan inú ilẹ̀ ẹ wá rí i pé inú ilẹ̀ gbogbo wa ti wá directly àbí indirectly látọ̀dọ̀ anabi Adam alayhi salatu wa salam gbogbo yẹn ni ọmọ tí yóò fi mọ̀ pé kò sí ń tọ́ta yọ Ọlọ́run ọba níbi agbára àti níbi lè ṣe wastamarakum fiha anabi sọ́ọ́lì tún sọ fáwọn ìjọ rẹ̀ pé reason tẹ́ tu fi sin Ọlọ́run tẹ́ fi ní sin nǹkan mi pẹ̀lú ẹ̀ òun ni pé nígbà tọ́lọ́run dá yín kò fi yín lẹ̀ ó wá kẹ́ yín ó ṣàánú yín ó gbé yín lékè gbogbo ẹ̀dá yòókù tọ́lọ́run ọba dá ó pọ́n yín lé ó yẹ yín sí ó ní kí gbogbo ẹ̀dá yòókù ó ṣẹ̀ wọ́n rọ̀ fún yín wastamarakum fiha ó wá ṣe ilẹ̀ rọ̀ fún yín pé kẹ́ ẹ máa pàṣẹ ilẹ̀ à ń pàṣẹ àwọn ẹranko wọ́n jù wá lọ wọ́n tóbi jù wá lọ wọ́n dẹ̀ burú jù wá lọ adìyẹ lásán tó bá yarí mọ́ mi ènìyàn lọ́wọ́ tó adìyẹ bá yíjú sí yàn tó yarí pátápátá olúwe ó sùn sẹ́yìn àwọn ẹlòmíín bẹ bí wọ́n ṣe lákin tó tí wọ́n ṣe burú tó nú àwọn èèyàn tí wọ́n kọ́ alágbájá ìburú èkúté ni èèwọ̀ ẹlòmíín tó bá rí èkúté báyìí ọmọ họ káàkiri kò ní fẹ́ rí èkúté sójú áyán ni èèwọ̀ ẹlòmíín bó ti bá áyán ṣe kéré tóun lómi ọmọ họ ká tó bá ti gbúrò áyán nínú ilé báyìí kò ní lè sunu ilé ọ̀hún wastamarakum fiha Ọlọ́run wá ṣe gbogbo àwọn ẹranko wọ̀nyí ó ṣe ẹ̀rọ̀ fún wa ó ní agbẹ́jù wọn lọ bí kìnìún ṣe burú tó ọmọ ènìyàn ṣe ẹ̀rọ̀ bátẹ́gùn tún ṣe tóun náà nínú agbára pẹ̀lú ògo Ọlọ́run astọ́dì atẹ́gùn afarabalẹ̀ gbọ́ yé ṣé bá astọ́dì atẹ́gùn àgbọ̀ yé la fi ń rí íńtánẹ́ẹ̀tì lò gbogbo kìnìún wọ̀nyí ọ̀kan lọ́ọ̀kan lù tẹ́ wà ní ẹni tó wà Nàìjíríà ẹni tó wà ní Amẹ́ríkà ẹni tó wà ní US ẹni tó gbogbo bí tí kálukú wà tá a sá pamọ́ sí ní ayé ẹni tó wà ní UK ẹni tó wà ní Mauritania bó ṣe jìnnà tó a sì mọ wúra wa sì mọ dọ́ra wa lẹ́ẹ̀kan náà life and direct ẹ̀sìkè tán bá mú àwọn èèyàn tó ti live lórí ilẹ̀ yìí níbi àìmọye centuries ẹja ní 1000 years ago tán bá gbé wọn dìde nù sàárè pé ẹ wá wọlé ayé kò ní wọn ní ṣọ̀ṣẹ́lẹ̀ ayé táwọn live náà ní àbíbò míì íńtánẹ́ẹ̀tì yóò tiẹ̀ lè yé wọn rárá àwọn àfáà kan bẹ tán ṣe fatuwa nígbà tí rédíò ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n ṣe fatuwa pé èèwọ̀ ni kí wọ́n máa gbọ́ rédíò ẹni kílẹ̀ rí yín tẹ́bi ní káwọn èèyàn máa gbọ́ rédíò wọ́n ní tọ́ra àlìjànnú kan ní bẹ́ẹ̀ nú ẹ̀ ti ń dún yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura Al-Qur'ani wí wọ́n bá tú síbẹ̀ torí wọ́n ti dààmú pé ẹ ṣe máa sọ̀rọ̀ nù yàrá kan bì kan kẹ́ pé bẹ́ẹ̀ stúdíò káwọ́ sì wà ní ìlú kan tí ọ̀jọ́ra wọn tó jìnnà síra wọn kí n sì máa gbọ́ dodo tẹ̀ ń wí ẹni tó sì dúró láàrin wa tó wọn ò gbé rédíò dání tó wà lérí títì kò gbọ́n tí ẹ̀ ń wí èmi sì ń gbọ́n jìnnà kí lẹ fi síbẹ̀ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ kí ni ń dunnú fóònù nígbà tí yàn bá stọ́dì rẹ̀ yàn onímọ̀ bẹ́ẹ̀ náà ni pléènì tangon bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ inventories àti technologies tá a make léni Ọlọ́run ọba ló ṣàánú wa ló ṣe gbogbo ẹ̀dá rẹ̀ rọ̀ fún wa débi pé ìlàkàyè fún wa mọ̀ pé
látara nǹkan báyìí àtúlẹ̀mọ́ máa ń fa ní nǹkan báyìí jáde látara nǹkan báyìí bẹ́ẹ̀ ni ṣe tó bó ṣe tóbi tó ọmọ ènìyàn ó gun irin tá a gbé lọ sójú ogun à ń pa irin bó ṣe tóbi tó tí ò gbọdọ̀ lóhùn yíjú padà sí wa gbogbo àwọn ẹranko tó tóbi gbogbo àwọn ewéko tó tóbi gbogbo igi tó tóbi pátápátá ọlọ́run ṣẹ̀ wọ́n rọ̀ fún àwọn ọmọ ènìyàn wastamarakum fiha nù gbogbo kìíní wọ̀nyí là Nábì Sọ́líhù wọn ń wí fáwọn ìjọ rẹ̀ pé ọba tó ṣàánú yín débi tó ṣàánú yín dé yìí ṣó yẹ kẹ́ ẹ máa ṣẹbọ sí i ṣé kò yẹ kẹ́ ẹ mórí àwọn kan ní wastamarakum fiha ìtumọ̀ ẹ̀ ní pé ó ní kẹ́mi yín ọmọ gùn lórí ilẹ̀ istamarakum ó fún yín ní ọmúrù tó pẹ́ lórí ilẹ̀ torí wọ́n ní ẹ̀mí tàwọn yìí mọ́ gùn ju tiwa lọ àwọn àmọ́ sábà ṣẹ̀mí gígùn nígbà táwọn ń bẹ láyé ju àwa lọ rí pé ẹ̀mí yẹn gùn paríparí nísìnyí yóò máa lọ 100 yóò máa tó bá lé 100 ó ṣèṣì tó bá lé 100 ó wà lọ́kì gan-an so kò common tíyẹn bá ti ń pé 60 tíyẹn bá ti ń wọ 70 80 yóò ti máa dágbére fún ilé ayé wọn lásìkò tiwọn ẹ̀mí tí wọ́n máa gùn gan-an ẹ̀mí wọn máa gùn gan-an ìyẹn lọ Ànábì Sọ́líhù wa ń wí fún wọn kí ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín tẹ̀mí yín máa ń gùn tẹ́ fi ń rí dáadáa tó pọ̀ sí lérí ilẹ̀ ayé yìí ẹ dúpẹ́ fọ́bọ̀ ọ̀hún kì í ṣàwọn òòṣà yìí ló ṣe é wọ́n lẹ́mí wọn a máa gùn débi pé tí wọ́n bá kọ́lé àwọn ìjọ Thamud tí wọ́n bá kọ́ ilé alámọ̀ amọ̀ ni wọ́n máa fi kọ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá kọ́ ilé yẹn ṣe mọ́ pé gbogbo ilé pátápátá náà ló ní gbogbo construction ní máa lẹ́ expiry date yẹ tẹ́sí ẹ bá kọ́lé ẹ béèrè lọ́wọ́ àwọn civil engineer dáadáa wọ́n sọ fún yín pé ilé yìí o kò lè last ju 50 years lọ tó bá jó ní 100 years lẹ́fẹ́ káwọn kọ́ ẹ fi kún price yín wọ́n mọ maturity àti expiry date ilé àti gbogbo construction tí wọ́n bá ń ṣe pé títì tá a ṣe yìí o highway yìí o 100 years náà ni ó fi last tó bá ti ń pé 90 years maintenance báyìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ reconstruct ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí lára ẹ̀ tẹ́ ẹ bá tún fẹ́ kó tún last further wọ́n mọ̀ wọ́n sì sọ fún yín pé ilé tá a fẹ́ kọ́ fún yín yìí ó bá fi di bí 20 years tó bá yẹ pé ẹ fẹ́ mọ ṣàròrò ẹ fẹ́ náwó dáadáa ni tí ó bá fi di bí 20 years yóò wà risky fún yín láti mọ gbénu ilé yìí o tẹ́ bá fẹ́ kọ́ dáadáa tẹ́ fẹ́ kó last yìí longer jùgbà náà lọ iye báyìí lẹ́sàn bó ń ṣe sọ fún yín nù láwọn tó bá jẹ́ professional tí wọ́n kàn ṣe eléti ilé àwọn bíríkìlà ẹlẹ́sẹ̀ títì so àwọn ìjọ Thamud Ànábì Sọ́líhù alayhi salatu wassalam ẹ̀mí wọn máa wá gùn débi pé àwọn ilé àlàpà tí wọ́n bá kọ́ ilé oní amọ̀ tí wọ́n bá kọ́ yóò ti di ògiri yóò ti máa sán mọ́ wọn lára bẹ́ẹ̀ mi ilé àlàpà ṣe máa gùn tó ẹ̀mí wọn máa gùn ju ilé tán bá kọ́ lọ débi tí lẹ́yìn ó ti fẹ́ máa wó mọ́ wọn lára wọ́n tún wá nídìí àti èèyàn kan máa wá kọ́lé lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta nínú ìṣẹ̀mí kan táwa bá kọ́lé nísìn ilé tá a bá kọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá kọ́ dáadáa o ibẹ̀ náà là á kù sí àwọn ọmọ wa náà ó tún gbé bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ yàwó síbẹ̀ àwọn ọmọ wa náà ó tún súnmọ́ kọ́ ẹ́sìpé léhùn làwọn náà gbé ilé ń bẹ tá à ń gbé lọ́wọ́ báyìí tó ẹ́sìpé bẹ́ẹ̀ ni grandfather wa gbé ibẹ̀ ni grandfather wa kẹrin gbé tá a dẹ̀ sì ń gbé bẹ́ẹ̀ dì sí nígbà tí ẹ̀mí òògùn lọ títí mọ́ ó ti ń short lásìkò tiwọn ẹnìkan péré tọkọ ilé fún rẹ̀ yóò lò lé yẹn gbó fún rẹ̀ ilé yẹn wà á di pé kò lè gbénú ẹ̀ máa fi kówó kí wọ́n tún mí kọ́ yọ máa kọ́lé bí ẹ̀mẹ́ta nínú ìṣẹ̀mí kan kò yẹ ṣe pé ó fi sọlá ilé ti tẹ́lẹ̀ ò ṣe gbé mọ́ ni ó ti ọjọ́ orí rẹ̀ ti pẹ́ nígbà tí ilé bá ti wọ 100 years ó ti ń lé ní 100 years ẹ lè gbé bẹ̀ mọ́ ẹ tún kọ́ míì bí tẹ́mi wọn mọ́ gùn dé wọ́n ní yẹn náà lọ́fà tí wọn ò fi lè gbélé alámọ̀mọ́ nígbà tó padà yá àwọn onítàn wọ́n fi wá ní pé wọ́n fi ronú pé yìí táwọn fi ń kọ́lé lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta yìí àpáta strong àpáta lágbára ẹjẹ́ àwọn máa lọ gbénú àpáta ni wọ́n tún fi wá kẹ́kọ̀ọ́ bó làwọn ṣe lè sọ àpáta dilé wọn fẹ́ gbélé alámọ̀mọ́ Ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ wọ́n wá ń fi àpáta mọ́lé ibi tí wọ́n lágbára dé tẹ́ bá gúgù rẹ̀ rí ilé àwọn ilé tán kọ́njọ́ náà sì ń bẹ láyé dìsín o àwọn ilé tán fi àpáta kọ́njọ́ náà ń sì ń bẹ láyé dìsín ń bẹ Saudi torí ilẹ̀ Saudi làwọn àwọn ìjọ Thamud gbé ní ìtòlálàáfíà jù nínú ìwádìí àwọn onítàn tọ́ra àwọn archaeologist kan sọ pé àwọn ò rò pé bẹ́ẹ̀ ni pé bóyá yóò jẹ́ bí around ilẹ̀ Philistine àbíbì kan bẹ́ẹ̀ àmọ́ èyí tó dé wá bá wa nínú àwọn àdìsí Ànábì sallallahu alayhi wa sallam tọ́lálàáfíà tọ́dẹ̀ yanjú òun ní pé ìjọ Thamud ilẹ̀ Saudi wọ́n kébi kan Madainu Salih tí yẹn bá kúrò Madina tí ń lọ yí ọ̀nà Tabuk ọ̀nà state kan tán pè ní Tabuk ní Saudi
ọ̀nà bẹ́ẹ̀ rí Madainu Sọ́lih ní ẹ̀ẹ́rì nítòsí yín tẹ́ bá ń kọjá lọ ńbẹ̀. Wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam náà kọjá ńbẹ̀ nígbà tí ń lọ sójú ogun Tabuk tí àwọn sàhábà tí ó kó dání tí wọ́n fẹ́ mu omi ńbẹ̀ tá Nabi ní kí wọ́n má mu omi yẹn torí omi àwọn tọ́lọ́run ti bínú sí rí ni àwọn kànga wọn fẹ́ fi pọn mi ńbẹ̀ nígbà tí wọ́n kọjá ní ara Madainu Sọ́lih. Àwọn ilé àpáta ni àpáta wọ́n wá gbé àpáta ọlọ́lọ́mọrú agbára ọ̀hún àti tí wọ́n lò tán fi gbé àpáta wọ́n máa gbé yàrá sínú àpáta wọ́n ń gbé tẹ́síkẹ́ tíyẹn bá níyẹn fẹ́ ṣe lé ní àwọn ẹnjìníà tí ó ṣe lé ní wọ́n múra wọ́n sì wá gbé kì í ṣe pé wá rí wọ́gọ̀wọ̀gọ̀ táfi ní bóyá wọn ò mọṣẹ́ ṣe wọ́n ṣe yàrá náà wọ́n ní ìtì gbogbo ẹ̀ rí i pé wọ́n measure rẹ̀ properly wọ́n ṣe lẹ̀kùn yóò dàbí ìgbà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe é nígbàlódé bí ìgbà kan ṣẹ̀ṣẹ̀ ṣe é lé ní Ọlọ́run tóbi púpọ̀ tí a bá ti check online pé Madainu Sọ́lih ní Saudi ìlú tí àwọn ìjọ Ànábì Sọ́lih gbé ẹ rí àwọn yàrá náà lóríṣiríṣi ń bẹ báyìí àti sàárè wọn bí tán máa ń sin òkú sí. Àwọn ìjọ míì padà tún gbé bẹ̀ lẹ́yìn tọ́lọ́run bínú sí wọn tó pa wọ́n rẹ́ nígbà tí wọ́n ṣe àṣemáṣe. Àwọn ìjọ míì padà gbé bẹ̀ tán pé wọ́n ní Al-Antok àbí ṣáájú Ànábì sallallahu alayhi wa sallam bóyá kan tó bí Ànábì Ìsá wọ́n ní around bóyá 200 years kan tó bí Ànábì Ìsá làwọn nínà tún gbé ìlú àwọn rí pé àwọn lẹ́kàn ní tó ti rẹ́dí àwọn yàrá tó fáìn làwọn náà bá tún gbé bẹ̀ lọ. Wọ́n láwọn náà tún wá make àwọn modification kan àwọn modification yẹn làwọn archaeologist kan máa ń rí tán bá gbé sínú kíní laboratory wọn láti test kíní age léyìí ìyẹn náà wọ́n fi ń sọ pé náà àwọn ò rò pé ìjọ Sàmúdà wá pẹ̀lú bí Kùránì ṣe describe wọn àwọn ni wọ́n gbé ibi yìí ó dà pé àwọn Al-Antok náà wọ́n ń pè wọ́n àwọn ìjọ yẹn ni wọ́n lálẹ́ pé bí yìí ń pé ààyè wọn ni àmọ́ yìí wọn ò takun tá Nabi sallallahu alayhi wa sallam ti wí sẹ́yìn pé àwọn ìjọ Sàmúdù ni wọ́n gbé bí nítorí àwọn èèyàn ti kọ́kọ́ gbé bẹ̀ tẹ́lẹ̀ àwọn ìjọ táwọn dé gbẹ̀yìn yẹn àwọn kan rí i pé àwọn yàrá yìí vacant ẹ̀jẹ̀ á máa lò síbí làwọn náà fi lò síbẹ̀ wọ́n dẹ̀ modify àwọn ilé yẹn níwọ̀nba torí watilka masakinuhum lam tuskan min ba'dihim illa qalilan wa kunna nahnu al-warithin àwọn kan bẹ́ẹ̀ ni Al-Qur'ani sọ tí ń fún wa lára pé àwọn kan padà lò síbẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ èèyàn lò síbẹ̀ ni Ọlọ́run wá ṣe àwọn ilé náà kù nítorí kó lè jẹ́ àríkọ́gbọ́n àti àríwòye fẹ́mi àti ẹ̀ torí níta àbárí sójú a kì í tẹ́ǹdẹ̀ àti gbà gbọ́bọ̀rọ̀ kí ẹ lọ́ọ́ wò bọ́n ṣe ṣègbéraga tó bọ́n ṣe sọlá tó ní nínú ayé ńgbà náà ilé wọn ni ó ti di tí ò ṣeé sùn mọ́ èmi ò lè sùn bẹ́ẹ̀ nísìnyí ò lè sùn bẹ́ẹ̀ ta ni wàá ní ìyáálé jẹun débi kóun mọ́ lọ sùn ilé àpáta ilé tí ń bẹ nú àpáta nínú òkúta nú òtútù wọ́n tún tọ́jú owó síbẹ̀ nítorí pé tán bá sin wọn nínú culture wọn gbà náà tán bá sin òkú wọn á sin ti gold ni wọn á sin ti gbogbo fàdákà dúdú ti ń jálùmọ́nì ìgbàgbọ́ wọn ní pé tíyẹn bá kú tó bá dọ̀run yóò tún máa lọ náwó lọ́hùn kébí má bàa pa tó bá dọ̀hùn ẹja fowó sìn lọ wọ́n sìn wọn pẹ̀lú gold wọ́n sìn wọn pẹ̀lú àwọn àlùmọ́nì àwọn ọmọ Saudi máa lọ jí gold yẹn àwọn máa lọ jí ní kó tó di pé ìjọba Saudi ṣe mọ̀rùsùmù málákì jáde òfin ìjọba pé ẹnìkan gbọ́dọ̀ lọ jí gbogbo nǹkan torí nǹkan erí pa ni tó yẹ ká máa fi pawó kí gbogbo ayé máa wá wò fún tourism ẹyẹ lọ jalè ńbẹ mọ́ so sàárè ńbẹ yàrá ìṣe mítìnì ńbẹ wọ́n ti lajú tipẹ́tipẹ́ tọ́lọ́run ti ṣàánú wọn òkúta àti àpáta ni wọ́n fi ń kọ́lé ńgbà náà nígbà tí ilé alámọ̀ ti padà sú wọn ní gbígbé wọ́n ní ẹ̀là Nábì Sọ́líhù wá fi ń ṣe wáàsí fún wọn pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó dá yín lọ́lá ọba tó pọ́n yín lé débi tẹ́ ẹ̀ fi ń rí gbogbo kinní wọ̀nyí ṣe wasta'marakum fiha ọba tó ní kẹ́ ẹ mọ́ aráyé ṣe jẹgbẹ́ yín lọ ọba tó dá ọlọ́lá tó fún ọ lọ́mọ ọba tó fún ọ láya tẹ́lómi ń dààmú àtìrí gbogbo obìnrin tó bá fẹ́ láàárọ̀ wọ́n pa á tì ní tí ó bá fi dọ̀sán tí ó bá fi dalẹ́ wọn kò jáde kí ní lé wọn jáde lọ́dọ̀dẹ̀ rẹ̀ bó ṣe lówó lọ́wọ́ tó bó ṣe lọ́là tó kò yáwọn èèyàn bẹ́ẹ̀ náà lóbìnrin tí ò lórí ọkọ bẹ́ẹ̀ náà ni àwọn tán fẹ́ra wọn tí wọn rọ́mọ bí bẹ́ẹ̀ náà lẹni tí ń wáṣẹ́ tọ́kàwé tọ́mọ̀wé jù ọ lọ gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún ọ tí ò ṣe fẹ́ lómìn ó ní ní tó yẹ kó fi dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nínú ọ̀run nínú dáadáa nínú wàárí tó yẹ kó máa ṣe kó dún ní mẹ́sìn láti fi lè dúpẹ́ èyí tó ṣe fún ọ nínú oore èyí tí ò tí ì ṣe fún ọ lọ́ọ́ máa wò èyí tí ò tí ì ṣe fún wa nínú oore láàmú wò pé mo fẹ́ nílé mi ì kọ́lé parí látijọ́ yìí mo fẹ́ mọ́tò tí ń lò yìí ọ̀dà ó yẹ kí n ti change ẹ̀ mi ì tiẹ̀ tí ì ní mọ́tò rárá mo fẹ́ ní wa làá máa wò àìmọ̀ iye oore tọ́lọ̀ ti ṣe fún wa tá à kí n wo bẹ̀ tá à tiẹ̀ béèrè tá à ṣàdúrà rẹ̀ kó tó ṣe fún wa níjó ló ṣàdúrà pé Ọlọ́run fún mi lójú pé mò ń lọ lé ayé wọ Ọlọ́run mo fẹ́ jẹ́ ni tí ọmọ rí náà ti ń bá délé ayé mo fẹ́ kó fún mi lójú àdúrà wo ló ṣe lérí ẹ̀
àdúrà wo ló ṣe tó fi fún ọ lọ́wọ́ tó fi fún ọ lẹ́sẹ̀ àdúrà wo ló wá ṣe tó fi wá ní kọ́ ọmọ rí jẹ dìwò yìí kankan ṣá ló ń jẹ bí ò bá tiẹ̀ tẹ́ ọlọ́run kankan ló ń jẹ tó fi tí ì kú àbí yẹn lè ṣe jọ́ mẹ́wàá nílé ayé tí ò ní jẹun rárá ni láì tí ì kú ìyẹn ó kú mọ́nà gbogbo oore ọ̀tún tí ìwọ náà ti mọ̀ nínú ìgbésí ayé rẹ̀ yẹn kí ló fi ń dúpẹ́ bó o tí wọ́n lọ ṣe ṣàánú rẹ̀ tó náà ọgbọ́n pé àṣáájò ọgbọ́n pé àdọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé wa náà ló tún gbọ́n ọgbọ́n tó ọgbọ́njọ́ tó ń bẹ nínú ìyá rẹ̀ tó ń jọ ọmọ inú oyún ta ní protect rẹ̀ ńjọ́ náà gbogbo kíní wọ̀nyí anabi sọ́lé wa aleyhi salatu wa salam ọ̀n kà sáwọn èèyàn rẹ̀ létí pé ẹ dúpẹ́ orí ó wá ní pàtàkì jùlọ ní pé fastaghfiruhu ẹ tọrọ àforíjìn kó foríjìn ẹ tọrọ kó foríjìn ẹ tọrọ kó yááfi gbogbo yìí tẹ́ ti ṣe sẹ́yìn ẹ rí i pé anabi muhammadu sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ súra yìí náà anabi muhammad náà pàṣẹ káwọn èèyàn tọrọ àforíjìn adẹ̀bá ìtàn débi ìtàn anabi nuhu alayhi salatu wa salam òun náà pàṣẹ káwọn èèyàn tọrọ àforíjìn àtúnṣọta anabi hudu alayhi salatu wa salam láìpẹ́ yìí tànàbì sọ́líù náà tún ní tí yóò fi mọ pàtàkì tọrọ àforíjìn ó ní istaghfiruhu ẹ tọrọ kọ́lọ́run bó foríjìn summa tubu ilayhi ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba èyí tó ṣe nídìí ẹ̀ṣẹ̀ yìí náà tó èyí tó ṣe ń di ìranù tó ọ̀rẹ́ mi summa tubu ilayhi tètè padà sọ́dọ̀ Ọlọ́run ọba ẹnìkan ọba kú dá ìgbà ògìgì sí ní mọ́dé kápọ́ Ọlọ́run ọba fún kálukú wa ní déètìjọ́ tí ó fàyè lẹ̀ ni ó rọ gbogbo wa lọ́rùn ká máa ṣèrànù láti bẹ̀rẹ̀ ayé wa díjọ́ tí kú wọ́n bá kọ̀la táwa bẹ̀rẹ̀ wa rí àti mọ̀ pé ìjọba yìí ní ìṣàkù àmọ́ Ọlọ́run máa fi jọ kú wa pamọ́ ó fi ikú dán wa wò ó ní tabaraka alladhi biyadihi almulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa almawta walhayat mo dá ayé àti kú liyabluwakum mo fẹ́ fi dán yín wò ni ayyukum ahsanu amalan tani kú ọ̀ka ṣe rí mọ́ lọ́wọ́ nù yín nìyẹn fi gbọ́dọ̀ máa túbá lójoojúmọ́ time to time nítorí pé a máa jan pátápá afẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ afẹ́ bọ́ lọ́wọ́ ṣètánì bẹ̀tẹ̀ ọba tó dá wa náà ti mọ̀ pé yóò máa difficult fún wa ọba tó ní ó ní wala tuzaku anfusakum wa alamu biman ittaqa wa alamu bikum idh ansha'akum min al-ard níjọ́ tí mo ti dá yín láti inú ilẹ̀ ni mo ti mọ̀ pé àwọn ìwà ilẹ̀ kan wà lọ́wọ́ yín ìwà rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ kan wà ní ọwọ́ yín mo mọ̀ bẹ́ẹ̀ wa idha antum ajinnatun fi butuni ummahatikum níjọ́ tẹ́ ń bẹ nínú ìyá yín tẹ́ ń jẹ́ oyún inú tẹ́nìkan ò tí mo kọ yín mo ti mọrú wà tẹ́ mọ wù tẹ́ bá délé ayé fala tuzaku anfusakum kẹ́nìkan mọ̀ pèrè ẹ̀ lẹ́ni rí má fọ́ra rẹ mọ́ rí àṣìṣe ara rẹ ní gbogbo gbà tètè máa padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba anabi sọ́ọ́lì wa aleyhi salatu wa salam wọn sọ pé summa tubu ilayhi túbá nítorí tẹ́ bá túbá inna rabbi qaribun mujib Ọlọ́run ọba súnmọ́ wa pẹ́kípẹ́kí kò jìnnà gbogbo mo ṣàdúrà kò tí ì gbà ń ẹ̀ṣẹ̀ ní ń dí gbígbàdúrà lọ́wọ́ àtẹ̀ṣẹ̀ wọ ọba pọ̀ ni ẹ rí nínú àwọn ẹni Ọlọ́run tẹ́ bá kàtàn wọn ṣáájú wọn ni lágbájá tó bá pè Ọlọ́run ọba níjọ́ tó bá pè náà ní máa dáhùn níjọ́ tó bá wí fún náà ní máa dáhùn alimamu Ahmad rahimahullahu ta'ala ìkan nínú àwọn àfa àgbà Islam ó ṣe ìrìn àjò ńjọ́ kan ìtàn náà gbajúmọ̀ àmọ́ bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó wọ́n ní Imamu Ahmadu ṣe ìrìn àjò ó lọ ìlú kan lóhun nìkan ó sì jẹ́ àfa àtọ́ gbajúmọ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àmọ́ ṣe é mọ̀ pé gbajúmọ̀ gbà náà ayé ò tí ì da ayé fọ́tò tá a ní ti míìtì èèyàn rí bẹ̀tẹ̀ á ti dá àmọ́ pẹ̀lú fídíò á ti dá àmọ́ pẹ̀lú fọ́tò àwọn èèyàn mọ orúkọ rẹ̀ bẹ̀tẹ̀ ẹlòmíọ̀ mọ́ ó wá ṣe ìrìn àjò ìrìn àjò wa ti dé kọjá lára ìlú kan ó wá rí mọ́ṣáláṣí ìlú náà ilẹ̀ dẹ̀ ti ṣú ni Imamu Ahmadu bá bá ẹni tí ń ṣe security mọ́ṣáláṣí tí mójútó mọ́ṣáláṣí ọlọ́dẹ ń pé gbàmíláàyè mo fẹ́ sun mọ́ṣáláṣí tílẹ̀ bá mọ́ láàárọ̀ láyín tẹ̀síwájú aṣèrìn àjò ní mí lọ́ba yarí mọ́ Imamu Ahmadu lọ nígbà tí ọmọ bó ṣe jẹ́ kọ̀ mọ́ kí Imamu Ahmadu ni ẹ lè sún bí ẹ̀yin tẹ̀ máa jágo mọ́ṣáláṣí ẹ̀yin tẹ̀ máa jí kinní kan náà ni ẹ̀yin tẹ̀ ọ̀ṣà yarí mọ́ Imamu Ahmadu lọ́wọ́ kọ̀gbà Imamu Ahmadu bẹ́ẹ̀ níbi títí ń fọlọ́run bẹ́ẹ̀ lẹ́nìkan ti kọjá lára wọn kí ló ṣẹlẹ̀ ẹni yìí ni àmọ́ bó ṣe jẹ́ arábó ní ọ́ nǹkan olóhùn fẹ́ sun mọ́ṣáláṣí kọ́mọ́ lọ́ọ́ jí nǹkan mú kò lè sun mọ́ṣáláṣí bàbá yìí ti wá dàgbà ẹ bá sì ràn lọ́wọ́ ó ní rárá àmánà ni wọ́n fi ní mọ́ sọ mọ́ṣáláṣí kò lè sun bí ẹnìyẹn wá ní ọ̀dà bàbá ǹjẹ́ lè fọkàn tán mi kẹ́ tẹ̀lé mi lọ létè mi ń gbé kẹ́ wá sùn tì mí pé ìyìn ní fámìlì èmi nìkan ni mò ń gbélé Imam Muhammadu sì dúpẹ́ fún un pé kò sáburú ó tẹ̀lé wọn nígbà tí Imam Muhammadu délé rẹ̀ Imam Muhammadu rí i pé
ẹni yẹn ń ṣe bísínẹ́sì àwọn tó máa ń ṣe búrẹ́dì ó ní bakery nínú ilé ó ń bake tílẹ̀ fi wá mọ́ òun àti náà ń ṣàǹsun búrẹ́dì ń ṣàǹyọ búrẹ́dì kúrò ń yọnu náà ń tì bọ́nu náà ń yọnu náà ń tì bọ́nu náà Imam Muhammadu ń bi ti ń sùn nínú yàrá kan òun náà ó ní tóun bá tún ti jí òun ṣáà rí i pé ẹnu rẹ̀ ọjà níbi astaghfirullah ń tẹnumọ́ istighfar tó bá wí kan tán yóò tún wí mí tó bá wí kan tán yóò tún wí mí làwọn wá bí ńgbà tóun jí pé astaghfirullah ló ṣe tílẹ̀ fi mọ́ bó ti ń ṣiṣẹ́ lọ ló ń ṣe astaghfirullah ló ń ṣiṣẹ́ lọ ló ń ṣe astaghfirullah bó ló ṣe rọ̀ ọlọ́run débẹ̀ dẹ́ńkí lórí ńbẹ̀ tó fi ń tẹnu mọ́ dá mi lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí kò mọ̀ pé Imam Muhammadu lòun bá sọ̀rọ̀ ẹni Imam Muhammadu bí ni pé dá mi lẹ́kọ̀ọ́ istighfar kí lórí tó fi ń tẹnu mọ́ istighfar àbí kí ló gbáyé ṣe ọ̀hà ni ó ti mọ́ òun lára bẹ́ẹ̀ kódà tóun bá òun lè mọ̀mọ́ pé istighfar gan lòun ṣe kóun kàn mọ́ ó ti mọ́ òun lára hàn òun kò lè dúró láì mọ̀ ṣe astaghfirullah àmọ́ tẹ́ bá bi òun pé kí láǹfààní tóun rí ń bẹ̀ rí tóun sọ fún yín ni pé láti ìgbà tí òun ti gbẹ́jú tóun dẹ̀ ti di ọmọkùnrin o tó fi dì sín tóun bá yín sọ̀rọ̀ yìí òun ò rántí pé òun ṣàdúrà kan rí n pé òun wá bẹ lọ́wọ́n ọba pé mò ń fẹ́ nǹkan kan báyìí tí ò wá fún un kò ṣẹlẹ̀ sóhun rí láyé n pé òun wá tẹ́wọ́ sọ́lọ́run pé mò ń fẹ́ nǹkan báyìí ọlọ́run ò tí wàá fi kinní yẹn léhun lọ́wọ́ òun máa ń gbọ́ ọ ni báwọn èèyàn máa ń láwọn ń bẹ lọ́hùn kò gbà kò ṣẹlẹ̀ sóhun rí òun sì sọ fọ́lọ́run kó má gbọ́ àfàdúrà ẹyọ kan péré àdúrà ẹyọ kan péré lòun gbáyé ṣe tóhun tí ò tí gbà pèsè ó jẹ́ àdídùn àti oríire kan tóhun máa rí níbi istighfar yìí kódà ìpọ́lọ́run lọ́wọ́ sí ti àzíkìrì tọ́mọ̀ òun lára aṣáṣàfúlà gbogbo gbà yìí pé òun ò ṣàdúrà rí kọ́ mọ́ gbà Imam Muhammadu wá bí pé àdúrà kan tó lókù tí ò tí gbà òun kí làdúrà òun gan kí lókù tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run bóyá èmi náà lè bọ́ tọrọ ẹ̀ ní gbogbo mọ́mẹ́ǹtì tẹ́sí ń sọ̀rọ̀ yìí náà kò tí mọ̀ pé Imam Muhammadu lòun bá sọ̀rọ̀ òun búrẹ́dì yẹn ní wọ́n ń pe àfáà kan ní Ahmadu ọmọ Hanbali àfáà tó tóbi ní nílẹ̀ yìí àwọn èèyàn sì ròyìn ẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run púpọ̀ mo fẹ́ bá a pàdé kódà bọ́ ṣẹ̀ kan mo ń bẹ lọ́wọ́n ọba yìí pé kó jẹ́ mi rí bá pàdé kódà bọ́ ṣẹ̀ kan láyé kí n tó kú mi ò tí ì láǹfààní gbogbo ọjọ́ tí n bá rí èrò pọ̀ ìní láǹfààní àti débi tó wà àdúrà kan tó kù tí n ṣe láyé nígbà kọ́ lọ́wọ́n ṣàánú mi kọ́ gbà á kí n tó lọ bọ́ lọ́wọ́n ọba òní kí n rí Imam Muhammadu kí n rí sójú Imam Muhammadu wà rẹ̀ rìn ó ní èmi tó gbà lálejò Imam Muhammadu náà lọ gbà lálejò Ọlọ́run ti wọ́ mi wá bá ọ tó fi mọ̀ pé gbogbo àdúrà rẹ̀ pátápátá kò sí ìtọ́lọ́wọ́n ọ̀gbà ńbẹ̀ látara àtọrọ àforíjì gbogbo gbà istighfar olórin kan ó ní kayfa nad'ul ilaha àbí nahnu nad'ul ilaha fi kulli karbin thumma nansahu 'inda kashfil kurubi kayfa narju ijabatan li du'a'in qad sadadna tariqaha bidhunubi nahnu nad'ul ilaha àmọ́ ṣàdúà pé Ọlọ́run ọba ní kíkankíkan fi kulli karbin nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí wa nígbà tá a bá ní ìṣòro pé mò ń wọ́mọ mò ń wáyà Ọlọ́run bísínẹ́sì mi yìí mo fẹ́ kó ṣàánú mi lérí ẹ̀ tó bá ṣàánú wa tán gbèsè yìí mo fẹ́ san nígbà tá a bá ti san tán thumma nansahu 'inda kashfil kurubi nígbà tó Ọlọ́run bá ti mú ìṣòro yẹn kúrò fún wa lábàgbàgbé Ọlọ́run kayfa narju ijabatan li du'ain qad sadadna tariqa bidhunubi bó la ṣe fẹ́ kọ́ lọ́wọ́n ọmọ gbàdúrà wa àdúrà tá a ti dí gàgà rẹ̀ a ti dí ọ̀nà tádùá yẹn gbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba a ti lọ́ọ́ dì pẹ̀lú ẹ̀ṣẹ̀ máa dí gàgà ni ẹ̀ṣẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlòmíì ò mọ béèrè ẹ̀ṣẹ̀ ara ẹ̀ kò ní rí bọ̀rọ̀ bí Ọlọ́run ò bùn lẹ́bùn kó ní muhasaba self accountability Ọlọ́run ò bùn ẹlòmíì yóò mọ wá ẹ̀ṣẹ̀ ara ẹ̀ tì kí ṣe mo wá lẹ́ṣẹ̀ ni ẹ tẹ́ ẹ bá ṣe ṣìnà ṣe bí wọn náà lófòfó ó mọ iye ọ̀rọ̀ táwọn èèyàn sọ fún wọn pé láàrin mi àti ẹnìkan pé between me and you àwọn between me and you yẹn ó mọ iye irú bẹ́ẹ̀ tó ti sọ fáwọn èèyàn ó mọ iye ọ̀dà yìí pé kó wá purọ́ èèyàn mélòó ni èpurọ́ ó kéré ó tóbi nínú rọ́ tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé òpurọ́ rí ọ̀dà mi ọ̀bẹ bí ṣe mọ́ lágbájá mọ̀ yíyan lódì èèyàn mélòó ni ò ṣe é rí inú wa ẹ̀ṣẹ̀ ní dodo kí ní tà ń dákọ̀ wọ̀nyí ẹlòmíì wá ṣẹ̀ṣẹ̀ ọ̀hún débi pé ìtó tóbi jù nú ẹ̀ṣẹ̀ ọlọ́mọ ọlọ́run òun lẹ̀ṣẹ̀ ẹbọ ó lẹ́bọ kan tó torí bọ̀ tí ń sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó yẹjà ayé yìí àyàn àràgbélayé ó láwọn ẹbọ kan tó wé mọ́ lọ́wọ́ yìí tó tóbi jù nú ẹ̀ṣẹ̀ ẹni tí ó sì ṣẹ lọ́wọ́n ẹbọ ìgbéraga tí ń bẹ nú wà rẹ̀ òun náà ń kọ́
ìgbéraga pé kó máa wo gbogbo èèyàn bíntín kó máa wo gbogbo èèyàn bí gbà pé ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n ìwọ nìkan lọ̀rẹ́ Ọlọ́run sẹ́yìn ní ìṣẹ̀ṣẹ̀ tá Nábì ní sallallahu alaihi wasallam ẹni tí gbéraga bá ń bẹ lára rẹ̀ kò lè wà àlìjánnà la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin èyí tó kéré jù dédé ọmọ náà gún nínú gbéraga tí bá ń bẹ nínú ọkàn rẹ̀ ò lè rí fi wà àlìjánnà Ọlọ́run sì wà lọ́mọ àlìjánnà ó dẹ ẹni tó láhùn kọ́ sóhun ìṣẹ̀ṣẹ̀ ìyàwó tí ó gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu sí ìṣẹ̀ṣẹ̀ ọkọ tí ń jẹ́ ìyàwó rẹ̀ ń yà sí ìṣẹ̀ṣẹ̀ ọmọ tí ń ṣàìlójútì sáwọn òbí rẹ̀ ọ̀sàdúà fún rí bàbá rẹ̀ ní problem pẹ̀lú ìyá rẹ̀ ní tẹ̀lé káàkiri nítorí ìyá rẹ̀ ó ṣàìlójútì sí bàbá nítorí bàbá rẹ̀ ó ṣàìlójútì sí ìyá irú ọmọ tó rí bẹ́ẹ̀ ẹ dákun sọmọ rẹ̀ nu so reason tí àdúrà wo èéfì gbà gbogbo wa náà mọ̀ àwọn nǹkan tá a tẹra mọ́ tá a tẹwọ́ mọ́ tá a lè jáwọ́ ńbẹ̀ nínú wà tí ò da yẹn náà bó ti ń gbọ́ yìí náà àwọn alájà tí wọ́n náà ìsìnfà mi ò mọ̀ lé ẹ bá mọ irú alájà tó bí mi ni ńlẹ́ lómi rò nínú máìndì rẹ̀ lọ́bí tí ń gbọ́rọ̀ mi yìí gbogbo nǹkan tó dìmọ́kàn yẹn náà ńlọ fi gbọ́dọ̀ complain nípa àdúrà rẹ̀ ọ̀gbà torí wọ́n gẹ́gẹ́ ti mọ reason tí òjò gbà kayfa narju ijabatan li du'ain bó ló ti fẹ́ ká dùn ọ́ gbà kọ́dí sàdáàdì náà tọ́rí ikọ̀ ha bí dúnú bí àdúrà tí wọ́n gangan fúnra rẹ̀ ọmọ reason tí ò jádùá rẹ̀ gbà reason tí gbogbo tó ń wí fọ́lọ́run pé mo fẹ́ báyìí mo fẹ́ báyìí tí ò tí ì fi dán lóhùn owó lówó ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n dà sí o lè fọwọ́ sọ̀yà ipò ṣàbòsí fún yàn rí ogún ológun owó ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó kú tí wọ́n kó property rẹ̀ pé kó máa mójútó níbi kó máa mójútó yẹn o ti jẹ́ owó tó yẹ kó fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ ló fi ń tọ́jú ọwá lọ ọmọ reason tọrọ rẹ fi ń dàrú ọwá lọ ọmọ reason tó olóṣàbòsí fún yẹn rí pé o mú tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ rí chẹ́ẹ̀kì ẹrù rẹ dáadáa mọ́ tú ẹrù rẹ wò lójoojúmọ́ kódà mọ́jọ́ máa pọ́dọọdún mọ́jọ́ máa kóṣooṣù kó tó máa tú wò kó tó sùn lójoojúmọ́ máa yẹra rẹ wò pé kí ni mo ṣe léni tí tọ́ dáa kí ni mo ṣe léni tí ò dáa àwọn èèyàn tó sọ̀rọ̀ wọn láì dáa rí ńkọ́ ẹlòmíì àdánwò ọtí lọ́lọ́run fi kàn án àdánwò ká mọ̀ mú kó mu káàkiri kódà ẹlòmíì tuntun yọ tiẹ̀ mu lábẹ́ orúkọ yìí pé àgbóni ṣe bá gbóni kí n lè rí bí pàfọ́ọ̀mù dáadáa lọ́dọ̀ ìyàwó mi ọtí ń bẹ ń bí n tí fi ń pè lágbo àwọn àdánwò yẹn ló kúnlẹ̀ káàkiri nísìnyí à ń ta tẹ́tẹ́ ní àdánwò ẹlòmíì kayfanarju ijabatan li du'ain à sì ń ṣàdúà gbogbo wa là ń tẹ́wọ́ sọ́lọ́run ọba lójoojúmọ́ àwọn ń pè ọ̀dáhùn kọ́dí sádàdì náà tọ́rí ikọ́ bí ìdúnú bí alẹ́ asọ̀hábíyul jalil Abu Huraira sàábí ànábì òun ló gba àdìsí wá tádìsí náà ti lálàáfíà lọ́dọ̀ mọ́ Muslim wọn lá nàbì sallallahu alayhi wa sallam ó ṣe wá àsìnjọ kan ní sọ pé yá ayyuhan nas wọn pe gbogbo ẹ̀yin ènìyàn inna Allaha tayyibun ọlọ́run ọba tẹ́ǹsìn ọba rere ni o ọba tó mọ́ kanga ni la yaqbalu illa tayyiban kò lè gbà nkankan kò ní tẹ́wọ́ gbà nkankan lọ́wọ́ wa àfi tó bá mọ́ wa inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin irú àṣẹ tọ́lọ́run pa gbogbo àwọn ànábì ọlọ́run kò yọ gbogbo ẹni tí èṣà ànábì ọlọ́run ọba náà lẹ́ o àṣẹ kan bẹ tọ́lọ́run pa gbogbo àwọn ànábì ọlọ́run ìyẹn gbọ́dọ̀ sọ pé àwọn ànábì ọlọ́run nìkan lọ́lọ́run bá wí ẹni tí ọ̀nábì náà ọlọ́run pa gbogbo yín láṣẹ ọ̀hún àṣẹ ọ̀hún ni pé ọlọ́run ní yá ayyuha rusulu kulu mina tayyibati gbogbo ẹ̀yin òjíṣẹ́ mi látẹ̀ní lọ nǹkan mímọ́ ni ẹ máa jẹ ẹ gbọ́dọ̀ jẹ dọ̀tí sọmọ ìpè sí oṣù tó ń ṣe wọn náà mọ ìpèsè dọ̀tí ni iṣẹ́ tẹ́lòmíì ṣe by nature job yẹn gẹ́gẹ́ nature job yẹn kan purọ́ ni wọ́n ní kí wọ́n lọ mọ́ purọ́ ta ọjà kan ní pé ẹ máa sọ fáwọn èèyàn pé ó ní benefit báyìí ó ní benefit wọ́n sì mọ̀ pé kò ní benefit ọ̀hún irọ́ ló ń pa tó fi market ọjà rẹ tó fi fa customer mara quality tí ò sí bí ọjà rẹ ló ń pè mọ́ owó òun náà lọ fẹ́ jẹ tó fẹ́ fi ẹnu ṣàdúrà fọlọ́run ó mọ̀ fẹ́ nu béèrè lọ́dọ̀ ọlọ́run pé kó bọ́ tọ́ àwọn ọmọ rẹ kó jẹ́ orí jèrè àwọn ọmọ rẹ tó bá ṣàdúrà tádùú ọgbà tó rèrè àwọn ọmọ jẹ ó ní ẹnìkan ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ ẹnìkan ní sàásì ọ àwọn àṣàṣì tó ṣe síra rẹ ńkọ́ yá ayyuhar rusul ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin òjíṣẹ́ tí mo ránṣẹ́ kulu minat tayyibat nǹkan rí ní kẹ́ ẹ má jẹ dọ̀tí wa'malu salihan ẹ wùwárí àṣẹ yẹn náà lọ́lọ́run wá pa gbogbo àwa tá ìṣà nẹ́bí ọlọ́run pé ya ayyuhal ladhina amanu ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin tẹ̀ ìṣà nẹ́bí àmọ́ ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ kulu min tayyibati ma razaqnakum àwọn èyí tó bá mọ́ nínú owó ni kẹ́ ẹ máa jẹ ẹja láṣà jẹ nítorí pẹ̀lú aláṣà jẹ ni pé tí oúnjẹ bá pọ̀ wájú rẹ báyìí ọ wà selective nínú tó máa jẹ wà selective nínú tó máa mu wà selective nínú owó tó máa ná aṣọ tó máa wọ̀ gbogbo nǹkan rẹ pátápátá máa wà selective pé èwo làlá àlí ń bẹ
ẹ jẹ́ n béèrè wò iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí yìí ẹ jẹ́ n béèrè lọ́wọ́ àwọn àfa ṣíṣe àláàlí níṣẹ́ yìí ṣọ́tọ́ ká ṣiṣẹ́ ní kọ́mpìnì tí ń ṣọtí yìí kọ́mpìnì ọlọ́tí ni mo ti ríṣẹ́ wọ́n sì ní máa ṣe security ńbẹ̀ kọ́mpìnì ọlọ́tí mo ti ríṣẹ́ wọ́n ní kíní kan kọ́mpìnì tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ ni mo ti ríṣẹ́ ìjọ́tọ́ kí n máa ṣiṣẹ́ ńbẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ayé fọdún orí ṣe o nítorí kò ayé ìyá ní tún wá mọ́tà bá ti lọ́ọ́ bọ́ lọ́hùn tó bá bá ń tó lérò pàdé wájú ọlọ́run ọba kò ṣeé padà wá ṣe mọ́ kì í ṣe pé nìkan mẹ́sìn le ẹ̀kọ́ tó yẹ kọ́ kọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́ ọmọ bí ẹ̀sìn rẹ gbé ọ sí pẹ̀lú ògùn ọlọ́run tá a bá padà bá tẹ̀fsírì yìí dé ibi ìtàn Ànábì Ṣuaib tóun náà fèsì financial corruption àti economic corruption àwọn èèyàn à á sọ díẹ̀ fúnra wa nínú àwọn ìdájọ́ ẹ̀sìn lórí àtàárà àmọ́ ibẹ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú ògùn ọlọ́run nípa insurance à á sọ̀rọ̀ nípa banking díẹ̀ à á sọ̀rọ̀ nípa irú ìtẹ́wé máa pè lẹ́mẹ̀mù ní Nàìjíríà nígbà kan yẹn tí wọ́n ti ń pè lárúbá ń pè ní àtẹ̀síwékù àṣàbàkì kíní kan networking ni wọ́n ń pè gbogbo irú àwọn transaction bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó jẹ́ tìgbàlódé táwọn èèyàn bára wọn bẹ̀ à á sọ̀rọ̀ nípa gambling náà níwọ̀nba à á sọ̀rọ̀ nípa samsara à á select àwọn mélòó kan bẹ́ẹ̀ tabari pọ̀ relevant sínú day to day life wa láti discuss nípa rẹ̀ àti lè sọ̀rọ̀ nípa auction mazadat a lè sọ̀rọ̀ nípa forex a lè sọ̀rọ̀ nípa hire purchase a lè sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé ká máa transact pẹ̀lú àwọn báǹkì tí a bá mọ̀ pé wọ́n máa invest lórí interest àti gbogbo nǹkan bẹ́ẹ̀ à á sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó yẹ kí mùsùlùmí ọmọ ni tí yẹn bá ń palẹ̀ máa ti rí ojú rí ọlọ́run ọba kò yẹ kó o fojú di kankan nínú òfin ọlọ́run ọba o torí yàn mọ́ bí ọlọ́run ọgbà yọ yìí tó bá fojú di ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ó dúró sí pé mo fẹ́ bọ́ wí lérí eléyìí yìí tó bá sì rò pé tóbi nínú ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ ọlọ́run fẹ́ forí jìn ọ́n bẹ́ẹ̀ ó fẹ́ yááfì rẹ̀ ń bẹ́ẹ̀ ọmọ ẹnìkan ọmọ so pẹ̀lú ògùn ọlọ́run ràn á lọ yóò fún wa lẹ́mìí àdìsí tá à ń bá lọ Abu Hurairah ní anabi sallallahu alayhi wa sallam wá ṣe wá sí ó ní thumma dhakara rajula anabi wá pìtàn arákùnrin kan fún wa ó sọ̀rọ̀ arákùnrin kan fún wa pé yutilu safar ó ṣe ní àjò ọlọ́jọ́ pípẹ́ àṣìáfà ó ṣe ní àjò fọlọ́hún jọ̀hún àwọn èèyàn máa ti torí ọlọ́run ṣe ní àjò dì sínú à ń ṣe á lọ hajj ìrìn àjò ọlọ́run ni bẹ̀t kò ti wà stressful bíi tìgbà kan mọ́ táwọn èèyàn rìn lọ Mẹ́kà táwọn èèyàn rìn lọ Mádínà láti odindi Nàìjíríà láti Indonesia tí wọ́n rìn lọ tí wọ́n gbọ́kọ̀ ojú omi tí wọ́n kọjú oríṣiríṣi odò odindi ọdún kan ó lè má ti dé kódà ọdún méjì ẹlòmíì ò ní ti padà dé tí wọ́n bá lọ hajj ńgbà náà ìrìn àjò ọlọ́run kí mò ń wáyọ̀ nu ọlọ́run ọba lọ wọn á parẹ́ sọ́nà ẹni tó wáá ṣe irú ìrìn àjò báyìí yutilu sáfàrà àṣìáfà aṣọ tọwọ́ irun ti kún mọ́ lórí àgìbára ó ti dọ̀tí látara ìrìn àjò nítorí ọlọ́run tẹ́tì wọn ká eléyìí ọ̀rẹ́ ọlọ́run tímọ́tímọ́ ni tẹ́lẹ̀ ìbá ṣàdúrà fún yẹn gbọ́ àdúrà rẹ̀ ò ní tà sí yẹmúdù yàdéhì ìlà sàmà ọwọ́ atẹ́wọ́ méjèèjì sí sẹ́mà ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣe é mọ̀ pé kò yẹ kó béèrè tì kété mi bá ti ń béèrè yẹn kó tó dìde níbi títí ń béèrè yẹn ló yẹ kọ́ lọ́run tí mo fi lè lọ́wọ́ ń pe ya Rabbi ya Rabbi ọlọ́run ohun tí mo fẹ́ ni anabi ní àmọ́ wà mọ̀ tí àwọn mọ̀hó haramu iṣẹ́ ìjẹun rẹ̀ iṣẹ́ tí ń ṣe jẹun iṣẹ́ ìwọ̀ ni ń pa àwọn èèyàn kan lẹ́kún ní fi ń ṣayé gbèsè ó ń gbèsè ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò san àìmọye òkú ló ní gbèsè lọ́wọ́ ẹlòmíì bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀ wípé lágbájá jẹ bàbá wa lówó àwọn ọmọ olókùú ọmọ tí wọ́n mọ̀ fi sìn àwọn ìyàwó òkú ọmọ tí wọ́n bá máa sìn lówó ọ̀hún nígbà tó sì rí pé nìkan kan ọmọ ó sì gbé e mì àìmọye irú owó bẹ́ẹ̀ lọ́ọ́ parẹ́ sẹ́lòmíì lọ́wọ́ yóò sì máa sunkún wá bá yín pé wọn ọmọ tí ń ṣe òun ọ̀rọ̀ òun dojúrú òun fún yín igbó dídí sàn ni kò ní í sọ bí tóun ti ṣe lọ́wọ́n ọba gangan fún yín nígbà tí ò ti ẹ̀rù pẹ́sẹ̀ ni opportunity lọ́kà sí mọ̀tàmùhù haram jíjẹ múmu rẹ̀ èèwọ̀ ni wàmọ̀ ṣọ̀rábùhù haram ntí mu náà kò sunwọ̀n wàmọ̀ libasuhu haram aṣọ ọrùn rẹ̀ tọ́wọ̀ gan-an tẹ́ bá tú palẹ̀ ó léèwọ̀ nú anabi ni wagudhi abil harami èèwọ̀ yẹn náà wọ́n fi tọ́ dàgbà àwọn òbí tán bíi sáyé náà owó dọ̀tí wọ́n fi tọ́ dàgbà fa anna yustajabu lahu bó nírú ẹni bí ó ṣe ṣàdúrà tí ó gbà bó lọ́lọ́run ṣe fẹ́ dá lóhùn ló fi jẹ́ sí pé ìtọrọ àforíjìn gbọ́dọ̀ wá ń dá àti lu ayé kan bíi pé èmi nìkan ọ̀sẹ̀ lọ́hùn àmọ́ wọ́n tìyàn dé di ìṣẹ́ lọ́hùn ti pa ṣé gbogbo aláwọ̀ lórí social media eri Facebook náà lẹ́wà tẹ́ ti ń wò mí yìí so bó lẹ́ẹ̀ṣẹ̀ ṣe ń bẹ̀ ẹnìkan tẹ̀ ní control lérí nínú friend list yín yóò post nǹkan tí ò yẹ kẹ́ ẹ fojú rí ẹnìkan tẹ̀ ní control lérí yóò sọ̀rọ̀ kan tí ò yẹ kẹ́ ẹ gbọ́ gbígbọ́ sétí ẹ̀ṣẹ̀ ni
rírí sójú ẹ̀ṣẹ̀ ni ó wá pọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ tá à ń fara kín tí ń kọlù wá èyí táwa gangan kọlù fúnra wa èyí tá a dúró jẹ́jẹ́ tó wá kọlù wá ń bi tá a wà. à ń ṣe ọ́ à ń ṣiṣẹ́ ọba mi olúwa gáfírù wa foríjìn wa má ṣe bínú sí wa o gàfúrù wa foríjìn wa má ṣe bínú sí wa gàfárù wa foríjìn wa má ṣe bínú sí wa. àfikọ́ lọ́wọ́ yáfi wa àfikọ́ lọ́wọ́ foríjìn wa ká sì dúnú mọ́ istighfar lójoojúmọ́ ó gbọ́dọ̀ yí pọ́ wà nù wírìdì tó mọ̀ ṣe. a sọ bẹ́ẹ̀ fúnra wa ń jò ní anabi Yunus alayhi salatu wassalam nígbà tí ọlọ́run fẹ́ bá wí lérí àṣìṣe tó ṣe tọ́lọ́run wá ní kí wọ́n já sódò tẹ́já gbé anabi Yunus alayhi salatu wassalam tó gbé mi ó wá l'opportunity láti ṣàdúà níbi tó wà ẹjọ́ ò tí ì run jẹ ẹja gbé mi ni nígbà táṣe ọlọ́run ọba wà lórí ẹja pé ò gbọdọ̀ tí ì jẹ́ ẹja wá gbé anabi Yunus alayhi salatu wassalam mi ìtàn tí gbogbo wa ti mọ̀ náà ni tọ́ àdúà tá anabi Yunus ṣe nígbà tí ń bẹnu ẹja ṣe ní pé kọ́lọ́run yọ òun kúrò nù ẹja kò ṣàdúà kọ́lọ́run yọ òun kúrò nù ẹja àdúà tó ń tó kọ́kọ́ mú bẹnu ní pé la ilaha illa anta ọ̀ni wànádà fi dhulumati alla ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Into mú bẹnu nìyẹn la ilaha illa anta ọlọ́run ọba o mo mọ̀ pé kò sọ́ba mi àfiwọ́ ọlọ́run ọba mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ni agbára rẹ̀ tó agbára àwọ̀ ọlọ́run ọba yẹn ni pé wọ́n nìkan náà ló lè kó mi yọ wọ́n nìkan náà ló lè ṣe é subhanaka mímọ́ ọlọ́run inni kuntu minaz zalimin èmi gangan mọ̀ yìí pé mo ṣàbòsí ẹ sì rí ìtọrọ àforíjìn lọ́kọ́ ló mójútó nítorí mọ̀ pé ọlọ́run lòun ṣẹ̀ ló gbé òun débi òun wà ẹ́ ọlọ́run lòun ṣẹ̀ ló gbé òun débi òun wà níjọ́ tó bá bára rẹ̀ nù ṣòro tó bára rẹ̀ nù pírọ́blẹ́mù kan ọlọ́run ni kọ́ kọ́kọ́ máa rí i pé ó yẹ kó kọ́kọ́ ronú kàn lágbájá ni ẹ lọ bá ń bẹ́ẹ̀ ó ti ní màá rí i mo sì padà rí i náà tó bá lóòrì tó bá rí i ńkọ́ aṣọkúnrẹ́rẹ́ fún àǹjẹ̀jọ àìmọye ó rí tí ò ní rí nǹkan kan láì lògùn láì ní nǹkan kan gbà tí ó bá ṣe déédéé ìyọ̀ǹda ọlọ́run ọba subhanaka mímọ́ ọwọ́ ọlọ́run ọba inni kuntu minaz zalimin ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé ọlọ́run dákun lànàbí Yunus àmúbẹnu tó ti mọ̀ pé ní ọlọ́run lòun ṣẹ̀ ń sì ló lè kóhun yọ láfi gbọdọ̀ mọ́ tọrọ àforíjìn gbogbo ìgbà ọlọ́run wa idha sa'alaka ibadi anni nínú suratul Baqara ó ní wọ Muhammadu táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ rẹ̀ nígbà táwọn èèyàn ń béèrè pé bó lọ́lọ́run ṣe súnmọ́ wa tó aqaribun nunajihi ṣó súnmọ́ wa ká mọ́ bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni amúbàáyíndún nunadihi àbó jìnà sí wa ká mọ́ pariwo gidi tá a bá fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́run wá fi èsì ránṣẹ́ ní idha sa'alaka ibadi anni àwọn tán ń béèrè ń pa mi lọ́wọ́ rẹ̀ Muhammadu sọ fún wọn pé inni qarib mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da'i idha da'an gbogbo ẹni bá pè mí màá dá lóhùn ìtòsí ni mo wà yín ìjìnà wàláhì ọlọ́run ò jìnà sí wa wàláhì ọlọ́run ò jìnà sí wa àjọṣepọ̀ wa pẹ̀lú rẹ̀ ní ọ̀dánmọ́rán yín láàfin pè láàfin béèrè pé ojú rẹ̀ dá àánú rẹ̀ dá ìtòsí náà lọ́wà inna rahmatallahi qaribun minal muhsinin alkurani ni ọlọ́run ní ìkẹ́ mi ó súnmọ́ pẹ́kípẹ́kí àmọ́ àwọn olóṣúnmọ́ àwọn ẹni rẹ̀ ló súnmọ́ níyàn bá ti dẹni rẹ̀ òun náà ti mọ́ fíìlì pé ìkẹ́ ọlọ́run bẹ́ ń tòsí mi àánú ọlọ́run ọba ń bẹ́ ń tòsí mi àforíjì ni ká tọrọ tá a bá ti tọrọ rẹ̀ àdúrà ọmọ gbà kódà bàbá ti ẹ̀rán ti sọ ń tà ń fẹ́ fọlọ́run ọlọ́run ní àmọ́ o mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí tí mo sọ yìí ó ní condition fálíẹ́sítẹ̀ jìbúùlì èmi náà ń pè wọ́n kí wọ́n dé mi náà lóhùn òun fẹ́ kémi ó dáhùn lóhùn póun fẹ́ bímọ òun fẹ́ kémi ó dáhùn lóhùn póun fẹ́ kọ́lé èmi ń pè látijọ́ kò dé mi náà lóhùn èmi pè ọ́ ò dá mi lóhùn ní kémi ọ̀dọ́ lóhùn bó lọ́lọ́run ṣe ń pè wá ṣebí làdá ni ń pè rún ẹ̀ márùn lójúmọ́ tí ọmọ lọ mọ́ṣáláṣí fálíẹ́sítẹ̀ jìbúùlì ọlọ́run ní ẹ dé mi náà lóhùn èmi náà ń pè yín wọ́n ń pè pé hajj sọ lọ fálíẹ́sítẹ̀ jìbúùlì ìyàwó rẹ tọ́lọ́run ní o ṣe dáadáa sí tó ń fi ìyà jẹ ńkọ́ tó ń palẹ́kún lójoojúmọ́ fálíẹ́sítẹ̀ jìbúùlì owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ ńkọ́ tó dá padà fálíẹ́sítẹ̀ jìbúùlì gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá tí wọ́n náà mọ̀ wípé mo kù síbi tó yẹ kó o ti jáwọ́ ńbẹ̀ ọ̀ jáwọ́ ọlọ́run ní ẹ̀yin náà dé mi náà lóhùn mò ń pè yín wàlíyúmínú bí dẹ̀jẹ́ kọkàn rẹ̀ wà lọ́dọ̀ mi pé mi mo lè gbàdúrà rẹ̀ àdúrà ẹni wọn ni afa alágbájá o lè ṣàdúrà gan máa ṣàdúrà 4 hours máa ṣàdúrà 5 hours yìí ń ṣe tòótọ́ àmẹ́mi rẹ̀ ò sí mbẹ̀ ẹ̀mí rẹ̀ ń bẹ́ ń bí agbára mi tó yàtọ̀ sádùá
nǹkan fa tẹ̀sùbá káàkiri ní wọn sẹ́nu sùẹ̀ káàkiri ẹ̀mí rẹ̀ ń bẹ ń bẹ omi ìtọ́ yàtọ̀ síbi àdúrà tí ń ṣe kò believe tí ń ṣe yẹn kò trust tí ń ṣe kò trust Ọlọ́run májẹ̀mú àdúrà ni kó lè gbà àfi kò trust yẹ. Ànábì ní ud'u Allaha wa antum muqinuna bil ijaba tẹ́ bá ń bẹ lọ́run tẹ́ bá ń ṣàdúrà ẹjọ́ máa dá yín lójú ń pàdúrà àwọn gbà fa'alamu ẹ̀dẹ̀ lọ́mọ̀ kọ́ dá yín lójú anna Allaha ń pè Ọlọ́run ọba la yaqbalu du'a'an min qalbin ghafilin lahin gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá fọ́nú fọ́ra ọkàn rẹ̀ fọ́nú fọ́ra níbi tó ti ń ṣàdúrà tí o sì kọ́ àìrójú pẹ̀lú nǹkan mi ọwá ló ń bẹ lọ́hùn kò tí ì dáhùn o gbé tv síwájú kí wọ́n ti mọ̀ pé plasma yìí o gbé síwájú o fi ń wo fíìmù Yorùbá o sì ń fa tẹ̀síwá ọkàn ṣe aṣọ kò níbi kankan tí ó dé tọrọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ níbi tí ọkàn rẹ̀ wà ìwọ tó ń ṣàdúrà náà ló ń chaàtì pẹ̀lú èèyàn bí tó ti ń ṣàdúrà tó ti mú tẹ̀síwá dání ò ń chaàtì pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ọwá ló bẹ lọ́hùn kò dáhùn ọ̀bẹ́ẹ̀ o ní láti máa visualize pé o wà ń wájú Ọlọ́run tó bá wà ń wájú àwọn ọba ayé ṣé o lè dán gbogbo tó o máa dánwò wájú bí àdúrà wọn ṣé o lè dánwò wájú wọn àdúrà tíyẹn bá fi tọkàntọkàn ṣe kódà bí ó bá ju ìṣẹ́jú 5 lọ ó ní ìtumọ̀ ju àdúrà wákàtí 5 lọ tó sọ́kàn rẹ̀ ń bẹ. ká tọrọ àforíjìn òun gangan ni ọ̀rọ̀ tá à ń sọ tíyẹn bá ti tọrọ àforíjìn tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù kì í jẹ́ ká du ọgbà ọ̀bọ̀ lọ́wọ́n ọba sọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam ó tún dá wa lẹ́kọ̀ọ́ nínú tí ìjà du ọgbà òun ni ká pa wáàsí tì al-amru bil ma'ruf wa nahyi anil munkar káyé bára wa sòótọ́ ọ̀rọ̀ kẹ́nìkan máa ṣàbúrú ká máa rẹ́rìn ká máa fojú tọ́nà máa wò ó ká máa lè sọ fún kí ó lágbájá ìwà rédèrèdè ló ń wù ú jáwọ́ ń bẹ̀ ká máa panu pọ̀ bẹ́ni tí bá ń ṣe tí ọ̀dà wí níjọ́ táyé bá ti di pé à ń rẹ́rìn síra wa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa mọ́ a máa ṣàdúrà àdúrà ní gbà a máa bẹ lọ́wọ́n ọba kò ní dá wa lóhùn gbogbo tí à ń béèrè lọ́wọ́ ẹ̀ nítorí pé a fi sincerity bá a lò mọ́ al-amru bil ma'ruf wa nahyu anil munkar kò ṣe dandan kí yẹn ó kéwú débi tí gbogbo èèyàn ló ní hadhu rẹ̀ níbi amru bil ma'ruf àti nahyu anil munkar gbogbo èèyàn ló lè ṣe wáàsí àmọ́rú wáàsí tá a ṣe ló yàtọ̀ síra wọn wáàsí pé òkè mi ò kéwú àmọ́dà pé mo gbọ́ lecture yìí dẹ̀ ní túmọ̀ sí mi ó dẹ̀ da jẹ́ ń ṣí ẹ̀rẹ̀ jẹ́ ń sẹ́ndì ẹ̀sẹ̀ nìkan tí mo rò pé yóò ṣe láǹfààní kọ́ wa gbọ́ kó ń tọ̀ ń ṣe àǹfààní ń bẹ̀ ìwọ náà ti contribute sínú amru bil ma'ruf àti nahyu anil munkar àfi kájọ gbé ń tá a bá rí tó bá dáa kájọ gbé e lárugẹ ń tá a bá rí tí ó bá dáa ń pé aburú lélẹ́yìí wo ò tún gbọdọ̀ ṣí ẹ̀rẹ̀ mọ́ aburú lélẹ́yìí ò tún gbọdọ̀ kílíkì láìkì sí mọ́ nígbà tá a bá tó ń ṣayé bẹ́ẹ̀ làdúrà wo tó máa gbà anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ nínú hadisi tí Imam Tirmidhi gbà wá wọn là nàbí ní walladhi nafsi biyadihi mo fọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la ta'murunna bil ma'ruf àfi kẹ́ ẹ máa pàṣẹ dáadáa o wala tanhawunna 'anil munkari kẹ́ẹ̀sì máa kọ̀ tẹ́ bá ti rá burú aw tẹ́ bá ti lẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ la yushikanna Allahu an yab'atha 'alaykum 'iqaban minhu ó kù díẹ̀ ó kù bèbè tọ́lọ́wọ́n fi ìyà àtìjìyà ránṣẹ́ sí yín thumma tad'unahu lẹ́bàá máa pè Ọlọ́run fala yustajabu lakum kò ní dá yín lóhùn mọ́ tẹ́ bá ti ń pè àdìsí tí ọlálàáfíà ni falyastajibu li Ọlọ́run ní ẹdẹ́ mi náà lóhùn tẹ́ bá ti dá mi lóhùn máa máa dáhùn gbogbo ìpèpè yín so àyà tá a túlẹ̀ ní òun ni ìgbédìde tọ́lọ́run gbé ànábì sọ́lé wa alayhi salatu wassalam dìde sáwọn ìjọ Thamud ní pé lọ́ọ́ kìlọ̀ fún wọn ẹbọ náà tún ni ẹ̀sùn tiwọn náà lọ́ọ́ sọ fún wọn pé kí wọ́n yéé ṣẹbọ mọ́ kí wọ́n sin Ọlọ́run ọba nìkan kí wọ́n sì tọrọ àforíjì kí wọ́n túbá tí wọ́n bá tọrọ àforíjì tí wọ́n bá túbá wọ́n ó rí i pé inna rabbi qaribun mujib Ọlọ́run ọba súnmọ́ pẹ́kípẹ́kí gbogbo ẹni tí ń wọ́mọ nu wọn mọ̀ bímọ gbogbo ẹni tó fẹ́ lálùyọ nu wọn mọ̀ lálùyọ tí wọ́n bá ti túbá tí wọ́n bá ti bọ́ lọ́wọ́n ọba ṣàdéhùn pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àdéhùn tó bá sì ń ṣe ẹ̀ là ń pè ní tauba Ọlọ́run mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ èyí wọn sọ pé ẹ̀ tún lè situation tún lè tì í débẹ̀ o tí ò ní mọ̀gbà tó wọn tún bára rẹ̀ ń bẹ̀ tútúbá má jẹ́ kí ṣètánì ọjẹ́ lérè pé ìwọ owó tí ó túbá lánàá tí o tún padà sí díẹ̀ lé ní Ọlọ́run lè gba tútúbá rẹ mọ́ gbogbo ìgbà mọ́ rínú tauba rẹ mọ́ rínú ìsìkfàrù rẹ mọ́ ṣe ń gbogbo ìgbà lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì làwọn àfáà kan ti rí ìtàn kan tí wọ́n alẹ́kọ́gbẹ́ ń bẹ̀ al-Imam Ibn Qudama rahimahullahu ta'ala nínú àwọn àfáà Islam ó fi ìtàn náà sínú tírà kitabu tawabin wọ́n ní lásìkò ànábì Musa alayhi salatu wassalam wọ́n ní wọ́n ń wá òjò ilẹ̀ dá wọ́n wá ń bẹ lọ́hùn òjò wọn rójò bọ̀rọ̀ lànábì Musa ó wá kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lọ sórí àpáta kan pé káwọn lọ ṣàdúà kọ́lọ́hun rọ̀ òjò fáwọn
wọ́n wá pọ̀ tí anabi Musa alayhi salatu wasalam kó dání wọ́n nígbà tó débẹ̀ wọ́n pé ilahi ọlọ́run ọba wa o iskina ghaythaka ó sì fún wa ní omi àtọ̀dọ̀ rẹ̀ wanshur alayna rahmataka rọ̀ ìkẹ́ rẹ̀ lé wa lérí ilẹ̀ ń gbẹ gbogbo dábàá ti ń kú àwọn ọmọ kéékèèké ń sunkún gbogbo nǹkan oko apápátá ní ti ń parẹ́ warhamna bil atfal ó sì wọ́lá àwọn ọmọ yìí mọ́ wa lára kọ́ kẹwa arúdọ̀ àwọn ọmọ tán mú lọ́wọ́ wal bahaimi rutain àwọn dábàá wo tí wọ́n mọ́ wa lára wal mashayikh rukain àwọn àgbàlagbà tí wọ́n fi gbogbo àsìkò ọ̀dọ́ wọn sin lọ́hùn wọ́lá àwọn mọ́ wa lára famazadati samau illa taqashshuan bá ṣe ṣàdúrà yẹn tó kárakára òjò mọ́rọ́ washamsu illa hararatan oòrùn tún lágbára sí ní tí gbogbo lẹ́ ń gbẹ wọ́n wá ṣàdúrà wọ́n ọlọ́run padà bá nàbì Musa sọ̀rọ̀ pé kayfa asqikum àbí kayfa usqikum bó mo ṣe fẹ́ fún yín ní omi wa fiikum abdun yubarizuni bil ma'asi mundu 40 sana ẹnìkan sì ń bẹ nù yín tí ó kù láti ń fi gbogbo ìgbà ṣe lọ́wọ́n ọba fún 40 years ní ti ń bá a bọ̀ bẹ́ẹ̀ ó lẹ́sẹ̀ kan tí ń ṣe tó dẹ̀ tán ó dẹ̀ ran rí mọ́ pé màá máa bá a lọ níbi ìṣe bá kú nì láti bí 40 years yín lè ti torí ẹ̀ ń torí rẹ̀ yín lè rọ̀jò fún yín. fanadi finance Musa tó bá fẹ́ kí n rọ̀jò fún yín kéde láàrin àwọn èèyàn hatta yakhruja min bayni adhhurikum tọkùnrin yìí ó fi wá jáde kúrò láàrin ẹ yọ síta kò gbọdọ̀ kúnnà àwọn tí ó máa ṣàdúà ẹnu ẹlẹ́ṣẹ̀ ò lè ṣàdúà ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe lọ́wọ́n ọba tí ń ṣáàjì àyàkókò nà kí sọ lọ́wọ́n ọba tí ń bá ń bẹ lọ́wọ́n ọba ọlọ́wọ́n ò ní dá lóhùn àfi kí ìyẹn lè bọ́ ń bí ẹ̀ṣẹ̀ o àfi kọ́ mọ́ tọrọ àforíjì gbogbo gbà sì máa mọ̀ pé ọlọ́wọ́n àìdá mo ṣe àmẹ́ni tí ń bá ń ṣe lọ́wọ́n tó dúró tì í pé àṣe nù kò sí nítẹ́nìkan ṣe kò sẹ́ni tí ó bí wá nú àwọn ẹ̀ṣẹ̀ àti kò sí nítẹ́nìkan ṣe àyàyín lẹ̀ lájú ayé ti yí padà fáfáà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn máa fagídí ṣe òun ìmọ̀ọ́mú yẹn rí bínú ọlọ́run kì í jádùú ọgbà o wọ́n ní arákùnrin yìí tí ń bẹ láàrin wọn tí ń ṣe lọ́hùn fún 40 years tí anabi Musa alayhi salatu wa salam kéde pé ta ni ẹni tí ń ṣe lọ́hùn láàrin wa wọ́n ní kò dáhùn ọlọ́run yìí sọ fún anabi Musa pé ní ó kúrò láàrin yín tó bá ti kúrò láàrin yín gbàdúrà yín tó kù òjò rọ̀ anabi Musa kéde pé ta lẹ́ni tí ń ṣe lọ́hùn fún 40 years láàrin wa ń bí wọ́n ní kò dáhùn àwọn ìtàn ọmọ Bani Israila nù wọ́n lá nàbí sallallahu alaihi wasallam ní tá a bá ti gbọ́ bẹ́ẹ̀ ká má lórí bẹ́ẹ̀ ká sì má ní orí bẹ́ẹ̀ tọ́gbọ́n kan bá ń bẹ ń bẹ ká kọ̀ àmọ́ tó bá fẹ́ mọ́ mú dájú ẹ̀sìn kan wá à ń láṣọ pé à ní mú dájú ẹ̀sìn bẹ́ẹ̀ nítorí kò dá wa lójú wọ́n ti dàwé wọn rú wọ́n fi kún wọn yọ kúrò ń bẹ̀ àwọn bọ́n ti lé ilẹ̀ tí àwọn àfáà wa nínú ẹ̀sìn tí wọ́n kó nù ẹjẹ́ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká mú wá sí ń bẹ̀. wọ́n ní anabi Musa kéde wípé ta ni kò dáhùn fanadhara al-abdu al-asi dhata al-yamini wa dhata al-shimal ẹrúkùnrin tí ọ̀rọ̀ yìí bá wí wọ́n lọ́wọ́ tún wọ́n lọ́wọ́ sí falam yara ahadan kharaja fa'alima annahu al-matlub kò rẹ́ni kankan dáhùn ó wá rí i pé ó dà pé òun ni ọ̀rọ̀ yìí bá wí ara ń fu nígbà tí yẹn bá ti jẹ fùfú arọ́ mọ́ fú nígbà tí yẹn bá ti mọ̀ kí èmi láláì dá ó sì mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ wọ́n mọ̀ kí èmi lọ̀rọ̀ yìí jẹ mọ́ ní èmi lọ̀rọ̀ yìí ṣẹ́ mọ́ lọ́wọ́ èmi ni ó dà pé wọ́n ń bá wí. faqala fi nafsihi wọ́n sọ nínú ẹ̀mí rẹ̀ pé in ana kharajtu bayna hadha al-khalqi iftudihtu ala ru'usi al-khalaiqi aw ru'usi bani Isra'il tí n bá jáde síta nísìnyí bá àwọn ọmọ mi ló kọjẹ́ àwọn èèyàn ojú títì tó ní agbára kò ní jẹ́ tèmi nìkan mọ́ yóò jẹ́ tìyàwó yóò jẹ́ tàwọn ọmọ yóò jẹ́ tàrọmọdọ́mọ ìtìjú rẹ̀ ṣé kí n wá jáde ní mi ò lè jáde o ń wí síbẹ̀ ń wí sínú ààrẹ ó ní wà ń kàn àtù tí bá sì ní mọ́ jáde tí mo jòkó àmúni àwọn lè ájìlì nítorí tèmi àdúrò nígbà òjò nírọ̀ bó ní wàá ṣe báyìí fankásàrà tí nafsuhu lẹ́mí rẹ̀ bá ń gbọ̀n pẹ̀pẹ̀ wàdàmà àti àyínúhu lójú rẹ̀ bá ń dami fa àdìkálà ráṣàwù fífi yàbí ó torí bá sọ náà dìmọ̀n ń kábàámọ̀ sínú aláàfin àlìhí lórí ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin òun àtọ́lọ́hún ọlọ́run mọ̀ òun náà mọ̀ kò hàn sẹ́nì kankan á sì ní di òjò nínú ìlú kójú rọ̀ àfi kó sì jáde síta kójú tó lè rọ̀ wọ́n ní wàkọ́ọ̀lù ní bá ń sọ nínú rẹ̀ pé ilahi ọlọ́run ọba mi o wa sayyidi aṣáájú mi tó ní mí asaytuka 40 sana 40 years mo fi ṣẹ̀wọ́ ọlọ́run ọba wa amhalita ní ó sì rí mi fún 40 years yóò bá mi wí ó dójútì mí láàrin èmi àti wọ́ ọlọ́run ọba nìkan ó bò mí láṣìírí fún 40 years wa qad ataytuka ta'ian mo dẹ̀ ti jáwọ́lé ní pé mi ò ṣe mọ́ pé mo fẹ́ dáwọ́ ẹ̀ṣẹ̀ náà faqbal ní ìyá àgbà tútúbà mi
wa akhadha yabtahilu ila khaliqihi wọn bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ńsunkún falam yastatimma al-kalama hatta irtafa'at sahabatun bayda kódà kò tí ì parí níbi títí ń sunkún títí ń túbá láàrin òun àtọ́lọ́hun pé Ọlọ́run má dojú tì mí 40 years tí ń ṣẹ̀ṣẹ̀ yìí bọ̀ ni ó tó dojú tì mí yóò wá jẹ́ ní tí mo tútú bá ló ti wá dojú tì mí Ọlọ́run má dojú tì mí bí n ṣe ń bọ́ lọ́wọ́ bá sọ nínú rẹ̀ lóhun àtọ́lọ́hun nìkan wọ́n ní kò pẹ́ lójú bẹ̀rẹ̀ sí ní máa ṣú lójú bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ anabi Musa alayhi salatu wa salam wọ́n ló béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ẹni tó ní ọ̀sẹ̀ láàrin wa kò jáde ẹnìkan kan jáde síta ẹnìkan kan kúrò láàrin wa àwa tá a ṣàdúrà kan tí ó gbà náà la sì wá wájú rẹ̀ yìí tó dòfin wá bẹ̀rẹ̀ bó ló ṣe jẹ́ ẹni wọn ò tí ì fara hàn wọn lọ́lọ́run sọ fún anabi Musa pé bẹ́ẹ̀ ni ó ti bá mi sọ̀rọ̀ lémi òun nìkan ó ní mo bò òun láṣìírí kó òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó lẹ́ṣẹ̀ tóun ṣẹ̀ fún 40 years tí mo bò òun láṣìírí àwọn gbà tóun wá jáwọ́ lé nìkú yìí tún gbọdọ̀ tú òun láṣìírí mọ́ kódà àwọn lánàbí Musa tún béèrè lọ́wọ́ Ọlọ́run ọba pé ta ló ń tọ̀ wọ́n lọ́lọ́run ní èmi mo sọ pé òfófó ò dáa pé kẹ́ ẹ yé ṣòfófó ṣé mi náà nítumọ̀ á ṣòfófó fún ọ mo bò ó láṣìírí nígbà tí ò tí ì túbá ṣégbà tó bá túbá tán nítumọ̀ á leak information rẹ̀ foríjìn wọ Ọlọ́run àtúbá foríjìn wọ Ọlọ́run àtúbá ẹ̀ṣẹ̀ tá a rò pó kéré àtèyí tá a ṣẹ̀ tá a mọ̀ pó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Allah o foríjìn wá Ọlọ́run àtúbá Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o èyí tá a mọ̀ ìpẹ́ṣẹ̀ ni forí rẹ̀ jìn wá èyí tá a wulẹ̀ fura mọ̀ ìpẹ́ṣẹ̀ ni forí ẹ̀ jìn wá èyí tán ṣẹ̀ sí wa lọ́rùn forí ẹ̀ jìn wá forí jìn àwọn òbí wa forí jìn àwọn ọmọ wa àwọn aya wa forí jìn gbogbo mùsùlùmí lápapọ̀ Ọlọ́run má bínú sí wa o má jẹ wá ń yà tá a bá dénú sàárè jẹ́ abáyọnú rẹ̀ pàdé tá a bá déwájú Ọlọ́run ọba lẹ́sí ògbèjì tá a ti rojọ́ wájú Ọlọ́run jẹ́ abáyọnú rẹ̀ pàdé fàlìjánà rẹ̀ tàwa lọ rẹ̀ káwà pẹ̀lú àwọn ànábì Ọlọ́run káwà pẹ̀lú àwọn ẹni rí Ọlọ́run má jẹ́ kí ìṣirò owó le má jẹ́ kí ìṣirò ní wá lára má jẹ́ káyé náà ní wá lára má ti torí nípa gbádùn alkiyama fìyà jẹ wá láyé má ti torí nípa gbádùn ayé kó wá fìyà jẹ wá lálkiyama ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam aya kan ní Ọlọ́run ní alẹ́ túlẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run á tún máa tẹ̀síwájú tí ó bá yá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.